ẹni fẹ́ di ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ kó lè yé má fún mi lówó tí màá ní tóbi mi ara rẹ̀ má ṣe mí lọ́dájú ọmọ bí ti àṣà bí àkàtà. Ó mà ṣe ọ́ obìnrin rẹ̀. Kí ni ń bàjẹ́ láyé mi tí màá tàpá sọ́run mi kí la fẹ́ fi ìyàwó náà ìyá tó jìyà kọ́mọ lè jẹ nǹkan ọmọ jẹ nǹkan tán láyé ló yá ò dájú ọmọ wa ó màmá ṣe ọ́. Àṣàbí. Mo ń ṣayé yín ni mo wà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Kí ló dé gbogbo ìgbà lẹ máa wá síbí wa ẹ wá máa tọrọ owó ẹ dẹ̀ wọṣọ gidi sọ́rùn bá tẹ̀ mọ́ pé kò ju 4 sí 5 lọ kí ló dé. Jọ̀ọ́ ṣàánú mi torí Ọlọ́run. Jọ̀ọ́ fún mi ní 100 naira kí n lè fi jẹun. Ebi ń pa mí. Àárọ̀ àná ni mo ti jẹun gbẹ̀yìn. Ṣòde wá rí ti aṣọ tó mẹ́nu báyìí. Ṣé bí àwọn ọmọ ọlọ́mọ tí mo gbà tọ́ náà ló ń ṣàánú mi? Àwọn ló ń raṣọ sí mi lọ́rùn, ló ń ra bàtà sí mi lẹ́sẹ̀. Torí wọ́n fẹ́ kí rìnrìn ìdọ̀tí náà ni. Wá gbọ́ tí mo bá ní àǹfààní láti ta aṣọ tí mo wọ̀ yìí, máa tà á kí n lè rówó fi jẹun. Jọ̀ọ́ torí Ọlọ́run ṣàánú mi jọ̀ọ́. Ìyá ẹwẹ má bẹ̀ mí lẹ́bi òṣì. Bó ti jẹ́ pé wọ́n ń raṣọ fún yín ni kò sẹ́ni tí ò mọ ọmọ yín ta ló fẹ́ sọ pé wọ́n mọ Àṣàbí Akátá kí ló dé. Mi mọ bí tẹ́ ti yan tọmọ tí yàn ṣe lè ṣàánú yín o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má fi ti yín kó bá mi o ẹ má fi kó bá mi o ẹ jọ̀ọ́ o. Kí ló dé ṣé mi mo kó bá yín ni. Ẹ wo mi ò ṣe lọ báyìí sìn mo fẹ́ wọlé mi gbọ́dọ̀ bá yín bíbá yìí o tí wọ́n bá yín bíbá yìí mo máa disgrace yín o mo sọ fún yín o. Ẹ wọlé ẹwẹ́nu ọkọ òbí ń sọnà ní kó tó jẹun. Àǹtí mi ẹ kúlẹ̀ àǹtí mi níbo wà láǹtí mi lọ báyìí. Ẹ wò ipò ẹni di káàdì òkè mi tètè lọ tà á fún un mo tiẹ̀ jẹ́rìí ó máa fún mi lówó sí ṣá. Àwọn yóò ṣe wọ́n ti lọ mo bí mi mo kó bá wọn àwọn olórí burúkú ṣé mi mo kó bá wọn ni. Bákàjà. Ẹ gbà mí o. Ṣé yẹ ìsìn mo lè mọ ni? Ẹ gbà mí o. Yé ó lè. Ẹ wọlé ẹwẹ́nu ọkọ òbí ń sọnà ní kó tó jẹun ó wà kìsàkáyé o. Ìyá mi ò ní jìyà láyé mi. Kí ló ń bẹ nídìí ọ̀rọ̀ ètò ta kókó ta ló mọ̀ye ta ló lè tú kó wá rí ọjà rẹ̀ ọ̀gàlàgà jù mọ́ mi ọ́ ìyá níyà mi ọkọ níjìyà láyé mi ọ́ ó mà ṣe ọ́. Ẹni fẹ́ di ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ kó lè yé má fún mi lówó tí màá ní. Má fún mi lówó tí màá ní tí mi ò ní ara rẹ̀ má ṣe mí lọ́dájú ọmọ. Àmì ọ́ bí ti Àṣàbí Akátá ọ̀gàlàgà jù. Òbí tún ṣiṣẹ́ kó lè jẹ́ lábẹ́ ọmọ. Ọ̀gá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi obìnrin ò ní jìyà o
tẹ́ bá lọ́wọ́ tẹ́ bá lọ́lá ẹ dákun kẹ́ tọ́jú ìyá o ẹ dákun kẹ́ tọ́jú òbí o. kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi sílẹ̀ gbogbo àgbàdo kúrọ́sì òní bàjẹ́ wàá ṣeré àlùbáríkà làjẹ kí ló ṣẹlẹ̀ àlùbáríkà. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ẹ tó sọ ètò ṣèbà mi ń ya olórí burúkú yóò ṣe tó máa ń tọrọ owó káàkiri yìí. ìyàwó èrè tó kọ̀ máa ń ó ti gbé mi báyìí. ó gba báyìí sí náà aláyé. ó ti gbé mi báyìí. ó gba bí báyìí ó gba bí báyìí ó gba báyìí sí aláyé. àbọ̀lórí burúkú níyà. wọ́n ti báyìí. ìjà tí mo pé ìṣòro yìí ti padà ní tèmi gbà ẹ tún mọ́ lè mọ báàgì káàdì mi tẹ́ gbé dà. èmi báàgì káàdì èmi ò gbé báàgì mi ò kí ń jalè o ẹ wo bẹ́ẹ̀ ṣe kúrò níwájú ṣọ́ọ̀bù lẹ́ẹ̀kan yẹn lèmi náà kúrò o ẹ wo mi ò fún un. aláyé màmá yìí parọ́ ni o. mi náà ti rí bẹ́ẹ̀ sẹ́ni ṣùgbọ́n mi náà lè polójú Hector. wọ́n jáde ládùúgbò tèmi o èwo ni wèrè gan àbúrò fẹ́ pa ẹ̀jẹ̀ kí ló ṣe yín adídẹ́kẹ́ gbé báàgì jáde èwo ni wèrè. màmá rẹ̀ tún parọ́ fún wa. kí ló ṣe yà. ẹ wo iye ẹ bá gbé báàgì káàdì mi ẹ bá gbé ẹ mò ń wọ àwọn lọ jí àwọn ni. àwọn kọ́ lọ jí o èmi ni mo gbé báàgì káàdì náà. kí ló dé sọ fún mi. ìgbà tí mò ń bọ̀ láti ibi tí mo lọ mo pàdé Ègbé lọ́nà òun ò fẹ́ ra káàdì ẹ̀dẹ̀ mọ̀ kó má ra káàdì púpọ̀ mo ní kí n wá ṣọ́ọ̀bù kí n wá sọ fún yín mo dé ṣọ́ọ̀bù mi ò bá yín tí mo ṣe gbé kí n sáré lọ ta fún ẹ mọ̀ pé ó tún máa ń fíìmù náà lówó lọ́tọ̀. olófò ni ọ̀bọ̀ bọ́ yìí o mọ̀ ó yẹ ká gbójú ẹ̀ ká gbá etí ẹ̀ ká ṣanwó létí ẹ̀ gan bóyá wà yìí. kí ló ṣí ẹ̀ náà. àlàyé má bínú ṣùgbọ́n wọn mọ̀ ni. ẹ̀gbọ́n sàlà ẹ wá èmi ò fẹ́ wèrò ẹ ṣe máa kàn fún àkànyìn dáadáa kẹ́ tó máa pariwo lè ọ pariwo lè ládùúgbò tèmi ládùúgbò mi ò ń gbólè ó lè kẹ̀ kó jọ kí ló ṣe yín. ó ti tó ẹ má bínú ìyá ẹ má bínú Ọlọ́run fi ṣe sábàbí burúkú ṣùgbọ́n iná yìí máa rìn síbi tó bá ti ń wá káàdì. ẹjọ má bínú Ọlọ́run ní fìyà jẹ yín o ẹjọ nítorí Ọlọ́run má bínú. èèyàn lè máa gbẹ́nu ayé kó má gbẹ́nu ayé kó mọ́ ti ọ̀la èèyàn lè máa gbẹ́nu ayé kó má gbẹ́nu ayé kó mọ́ ti àtúnmọ̀ ohun tá a bá ṣe lónìí lọ ta ó gbà bó bá dọ̀la. Mami, kí lẹ̀ ń ṣe ń bí? Kí ló ṣe lẹ̀? Kí ló ṣe yí? Ta ló ṣe yí báyìí? Ta ló ṣe yí báyìí? Bí a gbé wọn. Mo náà dẹ̀ gbé wọn lọ́hùn yẹn náà. Gbé wọn. Pẹ̀lẹ́. Ta ló ṣe yí báyìí? Kí ló lè ṣe? Kí ló ṣẹlẹ̀? Ṣé ìṣubú ni? wọ́n ní mo jalè ní. Àwọn ta ni? Ó lẹ̀kẹ̀. ẹja máa lọ lẹ́nu ẹ̀ tẹ̀jẹ̀ ká kọ́kọ́ délé náà. Fúnmi kí ẹja lẹ̀kẹ̀. Pẹ̀lẹ́ mọ́ mi pẹ̀lẹ́. ẹ̀rọ ṣá máa. Pẹ̀lẹ́ mọ́ mi. ẹ̀wọ̀ ẹ̀ ṣá. ẹ̀wọ̀ ẹ̀ máa ẹja àdúrà báyìí support wọn náà bẹ́ẹ̀ jẹ́ ká ẹ̀ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ mọ́ mi owó ìṣojú yín. ṣé wípé mo ráyò fún yín ní owó kọ̀ọ̀kan láti padà sẹ́nu iṣẹ́ owó mo ráyà ṣàbí ò fún mi lówó kọ̀ọ̀kan kódà owó tẹ̀yìn méjèèjì kó fún mi bí kì í sanwó lé ń bẹ̀ mi ò mẹ́ni tó wọlé tó dẹ̀ kó mi lówó lọ ẹ dúró náà ṣé wọ́n ní ẹ̀yìn tó bá máa dépò ó máa lànà kọjá ni ṣé iná tèmi wá ń là kọjá látijọ́ ẹ̀ yóò tó ni tí ọmọ tí mo bínú mi tí ò bá ṣàánú mi ṣé kò yẹ kí ọdún kó ṣíjú àánú mọ́ mi ni ibi pa mí oúnjẹ àárọ̀ kò bá tó sọ tí mo bá wá jàjàrí oúnjẹ jẹ á jẹ oúnjẹ tí ò bá nù mu. ṣebí ebi tó ń pa mí ló gbé mi dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n Sàlá tó fi dúró lè mọ́ mi èmi ò jalè o mi ò jalè rárá ebi ló ń pa mí. Sísá mi kí ló tí mo ráyọ̀ ṣe báyìí kí ló tó ṣe báyìí fún mọ́mì ohun tó wà lẹ́kọ̀ọ́ tí ò lè tọ́jú mọ́mì ṣáwa ta wà lóṣogbo la fẹ́ wá tọ́jú wọn ni.
ó ní point mo ro mi ò ríro mi ò mọ nǹkan tó fi ń ṣe báyìí mi ò ẹjọ́ tó lọ náà ẹ má rò ṣé ẹ pẹ̀lẹ́ mo ń promise yín pé irú nǹkan báyìí ò tún ṣẹlẹ̀ sí yín mo ṣe gbọ́ ṣe rí mo máa fẹ́ kẹ́ calm down a máa mọ gbogbo ibi tó ṣe yẹn a dẹ̀ máa rògùn ẹ máa lò ẹ máa rest sórí ọ̀dọ̀ woman yẹn a máa débẹ̀ ìyẹn tẹ̀ ti di dandan. a máa díù pẹ̀lú ẹ kó lè ṣe yín báyìí ká fi sílẹ̀ mọ́ mi. ṣe bí ẹ̀kọ́ tèmi ló di kókó kí má jẹ́ ìfikànra mi léwé ẹ sílẹ̀. a lọ létà lọ bá mi gbé mi kalẹ̀ jẹ́ ká kọ́ bá wọn mọ ojú kọ́ lóòkù kọ́ sùn. àyè máa lọ jà kó tiẹ̀ sí ìgbọ́n tó kò lè wọ̀ ẹ wọ́n bọ́ ìṣojú yín náà ẹ wọ́ ìṣojú yín náà. ìyá ń jìyà kó lè jọrọ ọmọ láyé. bá lè kàrá gidi èmi náà pé tèmi ní kọ́ńtì kí n má parọ́ ọmọ gidi. ọ̀rẹ́ mi kò ní kí n má parọ́ fúnra wa ṣe yẹ ọmọ làṣà mi. torí ní present age and day yìí ọmọ tó níṣẹ́ lọ́wọ́ kó wà humble kó wà focus kó tó wá wà hard working owó tó wá wà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ fine kó wá sọ pé òun ṣe tóun fẹ́ gbé ilé ọkọ pẹ̀lú gbogbo achievement yẹn òun fẹ́ jọ àǹtí òun ó yẹ kó mọ ọmọ gidi ni. Dèjì gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí fáyìn tó ṣe ń sọ orí ìyàwó àti ìwé ló ti yẹ bọ̀ ṣé mi náà kì í máa ń sọ fún ẹ pé mo love ọmọ yìí pé mo ò dẹ̀ fẹ́ lòsẹ̀ rárá. ṣé onítòótọ́ wọn náà máa ń sọ o máa ń gbégbèsè pé o fẹ́ fi ṣe ìyàwó bọ̀ tí o mọ̀ pé action ló yàtọ̀ sí kéèyàn sọ nǹkan òun rẹ́díò fẹ́ dúró tán àwọn olóyè ká ti surprise ọmọ ẹ̀ka ti plan bá yẹn máa package proposal fún akọ máa propose akọ máa gbé pàdé ẹ̀ lódì tí ò ní yé but táwọn ẹ̀ ti gọ́ra àwọn tọmọ ti wá wá yẹn torí ọlọ́ọ̀bà jẹ́ kí n dọ̀bálẹ̀ fún ẹ. ọlọ́ọ̀ mo fi bẹ̀rẹ̀ ajáde torí ṣé ọmọ kan mo tún máa ń jẹ́ kó understand pé mọ́mí love ẹ̀ gan-an ìyẹn ni lucky tó ní torí mọ́mí máa ń tètè like yàn. Really? Yes, of course. Oh, sọ fún mi, baby. So mommy love me. tí àṣeyẹ ti fọwọ́ sí ẹ o ti wọlé àlùbáríkà wà lára rẹpẹtẹ ó Nike bọyẹ fà á sí ẹ. That means pé anywhere tó bá wù mí ni mo lè wáyé gbà mí. àwọn oúnjẹ ọ̀rẹ́ mi wo ebi òtẹ́lẹ̀ wẹ́ẹ̀tì àti ibẹ̀ máa mi ṣeré láyé. Nǹkan yẹn kọjọ tó kàn máa dùn mí ni pé wọ́n máa padà rí pé best man gàjọ kọjá. irọ́ báwọn sàlọ́ máa ń perú ẹ ọ̀rẹ́ mi wo mi lẹ́yìn ẹ̀. àti mú lówó bàbá ẹ̀ lóògùn yìí sábà máa ń lọ́mọ ọ̀jọ́ wúlù rẹ̀ gbọ̀ngàn. Kí láǹfààní owó tó ní tó lè help ìyá tó bí ẹ lọ́mọ jọ mo fẹ́ gbọ́ ọ́nsà yẹn léyìn ní ìnìmá gbọ́. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí nìyá ẹ sọ fún yín pé mo ṣe fáwọn tó gbogbo ọ̀rọ̀ tó yẹ sọ kò ṣe mí kí ló ṣẹlẹ̀ gangan náà kí ni òye ẹ̀ kí ni òye ẹnu ọ̀rọ̀ tí mo sọ ìka ni ẹ o ṣó mọ̀ bẹ́ẹ̀ ìka ni ẹ tó dẹ̀ mọ̀ pé ìwọ Ọlọ́run gbowó ẹ̀ sókè láyé gbogbo àwọn àtàjọ ọmọ yàrá àtàjẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ọ̀pọ̀ Ọlọ́run sì gbé kọlù à Ọlọ́run wá gbé kọ́ọ̀tì ẹ owó ṣe yamayama òun misbehave tó kí ló ṣe gangan náà. ẹ jẹ́ sọ torí Ọlọ́run ẹ wá ṣe interview lé mi yes ṣé wọ́n ṣe interview lé mi ni àbí kí ló ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ pẹ́ wo ẹ má yẹ kí n wo ojú yìí o mo ti pọ́n yín lé tán ṣó mọ̀ má jẹ́ kí n wo ojú ẹ lẹ́yìn ni mo sọ fún ẹ ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìka máa ní ẹ̀ ọ̀dájú nìyẹn ní àtẹ́ kó ń gbé e sínú fún oṣù mẹ́sàn-án ó fún ẹ̀ sẹ́yìn fọ́dún mẹ́ta ní ọjọ́ ìrìjọ ọjọ́ àìrímu nígbà tó yẹ kó pè bí mọ́núsù lọ́pọ̀jù ó wá dàgbà tó wá ń ṣe yamayama ìyá yẹn ní ilé ọbẹ̀ wọ́n wá ń wù àbá ẹ̀ tó dúró kí ló gbójúlẹ̀ gbọ̀ngàn kí ló kí ẹ̀ láyà mo fẹ́ mọ̀ jọ́ torí Ọlọ́run kí ló gbé nínú ẹ̀ náà àyè má fù ẹ o ó jẹ́ wọ inú ilé mi wọ́n bá mi sọ jack shit ó yá mo fi Ọlọ́run bá mi bọ́sítà kúrò nílé. mi ò pọ̀ kí ni màá lọ mi ò tí mi ò rí bàbá lẹ́ni kóòdù tó máa gbé mi kúrò nílé. kájọ́sọ̀ tani kájọ́sọ̀ ta ló ń jẹ bẹ́ẹ̀. ó lọ sí ni wọ́n o gbé jáde fún mi tani. yes. wọ́n ní ká máa bọ́ ẹ bọ́ta kẹ́ wọ́n sọ fún yín ẹ bọ́ta kíákíá. ṣé tó ń sọ lórí òun ni mò ń sọ security ẹ̀ rè. Jesus ó pọ́n èmi ò dé tó lè bá wọlé wọ eléyìí ó máa pa ìdánù eléyìí wọ́n tó bá bí bàbá ńlá bàbá ìdá súnmọ́ mi ìwọ tó bẹ̀. kí ló ṣe yín máa gbá yín létí o tí bá gbá yín létí o máa bì bá fọwọ́ tó ń dùn mí tí bá fi gbá yín létí o máa tẹ̀sẹ̀ ilé bọ̀ ní kí ló ṣe yín. má jẹ́ kí n rí mọ́ nínú ilé má dẹ̀ kí n rí ìyá tí mo sọ fún àwọn méjèèjì má jẹ́ kí n rí wọn mọ́ nílé mi mọ́. ó yẹ bọ́ta. wọ́n ń bìbà yìí ṣé mo pọ̀ mu àlè yẹn yes torí pé mi ò mọ̀ kan tó kù ẹ̀ bẹ́ẹ̀ ṣé ìṣe ẹ ni ẹ tẹ̀ wá náà tọmọdé ò bá ṣàbà tán á bá àrọ́bá dẹ̀ ní bàbá ẹ̀ tán. ó ṣe mo dúpẹ́ òkú ọ̀rọ̀ ẹnu àmọ́ tí ọ̀rọ̀ bá ti tọrọ a kì í fi tọ́ balẹ̀ sórí lórí ọ̀rọ̀ tí mò ń bẹ́ ẹ sọ yìí pé kó tọ́jú yẹ mi ò ní mẹ́nu kúrò sórí ọ́fíìsà ìsáì pèmí lọ́wọ́ àlè kan yẹn àwọn ní kí n má dà sí ẹ̀rọ ọ̀balẹ̀ máa fi ìwà ọ̀balẹ̀ máa fi ta ni àbí wò lè rí ẹ̀rì ẹ̀rọ wá sí wọ́n á dárò sí ẹ̀rọ ọ̀gbọ́n ní gbọ́dọ̀
gbogbo ibikíbi tí ẹ̀yin méjèèjì bá dé ẹ máa bá ìròyìn ọba pàdé ayé yín á níyọ̀. Ibi tí àwọn ọ̀rẹ́ yín bá ti ń náwó ẹ̀ ní wòran ń bẹ̀ ayé ò ní lè mọ̀ yín gbogbo àdáwọ́lé yín máa máa yọrí sí rere ni ìrìn àjò yín ò ní pọ̀ máráyé inú. Wọ́n ní wọn kì í rídìí òkun bẹ́ẹ̀ ni wọn kì í rídìí ọ̀sà ní agbára Ọlọ́run wọn ní rídìí. You will always prosper in life. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ wo mọ́mì ẹ̀yin lè ṣe jù. Ẹ wo mi ò fẹ́ kẹ́ ronú nípa transfer wa ẹ má ronú pé wọ́n transfer wa lọ sí Abuja torí mo ti notice pé àtìgbà tá ti sọ fún yín báyìí ní mood yín ti change èmi ò fẹ́ o. Ọmọ mi ṣé kò tó bẹ́ẹ̀ ni ẹ̀yin méjèèjì nìkan ni mo rí ẹ̀yin lẹ ń fún mi lóúnjẹ ẹ̀yin lẹ ń fún mi lówó ẹ̀yin lẹ tún daṣọ sí mi lọ́rùn nísìsiyìí tó tún wá gbé méjèèjì lọ sí Àbújá sọ fún mi ṣé kò ní nira fọ́tà mi ṣá. Ẹ wo mọ́mì kó máa rọrùn lágbára Ọlọ́run a ní fi yín lẹ̀ ṣé rí bá ṣe wà l'Àbújá yẹn tá bá ti ní break dé àbí tá bá ní public holiday or something a máa lò ń bí báyìí ẹ ṣáà rí pé 2 weeks tó fún wa pé ká fi kó ẹrù wa wá sí Àbújá ibi báyìí náà láti lò a ní fi yín lẹ̀ mọ́mì. Ẹ ṣé mo dúpẹ́ ọmọ àtọ́jú ẹ̀yin náà gbogbo akitiyan yín náà pátá ni mò ń rí. Mọ́mì ṣe rí ti ọ̀rọ̀ Múráyọ̀ èmi máa pè personally máa bá sọ̀rọ̀ lágbára Ọlọ́run mo ní ìgbàgbọ́ wípé Àṣàbí máa change èmi máa bá sọ̀rọ̀ ẹ má ronú nípa ọ̀rọ̀ ìṣègbò má bá sọ̀rọ̀. kí o jọ tó bá rí bá mi bẹ̀ kó má bínú bóyá lẹ́sẹ̀ kan tí mo ṣẹ̀ tèmi ò mọ̀ ṣé wọn náà mọ̀ pé ìgbà mi ìyá máa ṣe ọmọ tí ò ní mọ̀ pé òun ṣẹ̀ jọ bá mi bẹ̀ kó má bínú sí mi kó dáríjì mi I love her so much. Ẹ wo mọ́mì ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo lẹ fẹ́ ṣe tó máa wùwà bẹ́ẹ̀ yẹn sí mi of which a mọ̀ pé ẹ̀ṣẹ̀ ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi má bá sọ̀rọ̀ ó máa change ọmọdé ló ń ṣe mọ́mì ṣe gbọ́ ẹ má sunkún. ọmọ tí ò ní láàánú òbí kọ́ lọ́rùn mọ́ fún wa èèyàn ń bọ̀ kọ́ gbóbi pamọ́. ṣé ìlú ìdágbára gan-an àbí nǹkan tó gbé kalẹ̀ síbí lélẹ̀. ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kékeré mà nílé yìí yóò tẹ́lẹ̀tà kẹ́kọ̀ọ́ lọ máa mú yín wọlé because mo ní gym session nínú ilé rẹ̀ ọkọ̀ wọn. mo ní sauna bath ẹ pé mo máa fi ṣe spa a máa ń ṣe manicure pedicure in fact a máa ń ṣe makeup a máa ń wé gèlè gan. Múráyọ̀ ìkànnì ìkànnì ẹ̀ ó ládùúgbò kan tó báyìí ọkùnrin balẹ̀ tó bẹ́ẹ̀ òdìlé tọ́jú ìyá tó bí ẹ ló mọ Múráyọ̀ wọn ń ṣe bẹ́ẹ̀ ìwọ tí ò dá ni Múráyọ̀ ó mọ̀ pé mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ mo ní wọ́n transfer wa lọ sí Àbújá mo ṣáà ti sọ fún ẹ. ẹ sọ fún mi sí mi. ìdábà kúrò lẹ́sìn báwo ni ìyá yẹn ṣe máa ṣe jọ bá mi tọ́jú wọn jọjọ lọ́rùn fáwọn mọ́ra gbogbo wa tóun tẹ́lẹ̀ mi ò nífẹ̀ẹ́ sí kó stop ẹ̀ mo bẹ̀ nítorí Ọlọ́run jọ. kò ṣe kókó òun èmi náà kò má tọ́jú wọn but mi ò kàn mọ spirit tó máa ń gbé bá mi tí bá rí wọn gbà mí báyìí ẹwọ arákùnrin máa kọ mi sí wọn ẹwọ máa ṣàtúrà Ọlọ́run máa kọ mi mọ ṣe. Ọlọ́run ní jẹ́ kí spirit dá ẹ láàmú spirit ọ̀dájú kọ̀ọ̀kan ò ní dá ẹ láàmú máa kúrò nínú ilé ayé ẹ̀. àmín. ọjọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ ẹ́ ni. mo ti gbọ́ sista mi ṣe bí nǹkan tẹ fẹ́ nìyẹn ẹ má wọrí máa ṣe fún wọn next time dábàá máa dé láti Àbújá yín báyìí ẹ máa sì rí wọn ojú wọn gan máa ti máa change aṣọ wọn máa ṣe everything fún wọn. àwọn ìtẹ̀sí ní pé mo máa sanwó ilé wọn then fóònù wọn máa change àwọn máa lo fóònù tuntun ní gbogbo ìgbòho ṣáà. ẹni fẹ́ di ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ kó lè yé wá fún mi lọ́wọ́ tí màá ní. ìyẹn fọ́ nínú ẹni darling
mọ̀mísí ò jẹ́ kí n gbádùn wọ́n ṣáà ní kí n kí ẹ owó tó fún àwọn aṣọ tó ra ránṣẹ́ gbogbo ẹ̀ wọ́n tí ń ṣe wà ń bí wọ́n tún ti flash mi pé kí n jọ mú ṣáà láti jíṣẹ́ ni o pé ọlọ́run á máa gbọ́wọ́ ẹ̀ sókè o pé àṣírí ẹ̀ ò ní tú o mo ní ká máa rí tí wọ́n ṣe sọ ìgangan bẹ́ẹ̀ ni mo ṣe máa jíṣẹ́. Mọ́mì wàhálà mọ́mì pọ̀ kí ni mo ti ṣe fún wọn mi ò ṣe nǹkan kan tó bá jẹ́ pé mọ́mì mi ní jọ ṣé mi ò ní ṣẹ̀tọ́ mi ni àbí kò kí n ṣe ìyá ẹ̀ ìyá ọkọ mi ìyá mi náà ni nà. sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n pàwọn àgbà bọ̀ wọ́n lẹ́yìn tó bá ṣe lórí tá a bá dúpẹ́ ó dàbọ̀ lọ́ṣà tó kó ní lẹ́rù lọ ni o nǹkan tí wọ́n ṣe ń sàwọn ọmọ sí yóò lè ṣe tó bá jẹ́ àwọn ọmọ ọ̀gá ẹ̀ mọ́ ìyá ọkọ ewé báyìí ni wọ́n fẹ́ rí ìyá ọkọ ó unique gan lọ́mọ. ẹ wò tòótọ́ lẹ sọ àmọ́ nǹkan tí mo ṣe fún wọn ìyá ọkọ mi ni wọ́n náà ẹ jọ̀ọ́ ẹ wá sọ fún mi tó bá yẹ pé mọ́mísì mi ni mo ṣe nǹkan tí mo ṣe yẹn ṣé wọ́n á máa dúpẹ́ lọ́wọ́ mi ni ìyá ọkọ mi ìyá mi náà ni àbí ṣé wọn kì í ṣe yà nǹkan tí mo ṣe mi ò ká kún o. sọ̀rọ̀ tó sọ yẹn ló máa ń jẹ́ kí n gbogbo ìgbà tí mo bá ti rántí pé mọ́mí Àṣàbí ò sí láyé mọ́ ọ̀rẹ́ ó máa ń bà mí inú jẹ́ gan ni nítorí pé gbogbo oore tí ìwọ ń ṣe fún mọ́mísì mi yìí ó tọ́ kí mọ́mí ẹ wà láyé kí mi náà máa ṣe ìlọ́po ẹ̀ fún mọ́mísì tiẹ̀ náà ni. bébí ó tún mú mi rántí nǹkan burúkú nìyẹn bébí Ọlọ́run á bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. Yeah, may our gentle soul rest in perfect peace. Sure. Thank you. Kí lẹ fẹ́ jẹ? Amala. Ọ̀rẹ́. Sister mi, guess what? Àṣàbí send 50,000 naira sí mi pé kí n fi ṣe weekend. Irọ́ ni. Ọlọ́run. Ó send 50,000 sí ẹ. Ọmọ yìí ò serious rárá. Àwa send 10k sí mọ́mì pé àti gba salary kọ́ bá wa manage. Òun wá send 50 sí ẹ. Kò bá tọ́ fún mi ká má ṣe wàhálà náà. Ó yè mí náà lẹ́nu. Ẹ̀rí bó ti change gan ni. Ó change lóòótọ́. A ti tọ́jú mọ́ sí pa. Ẹni tó sọ fún mi pé òun ṣẹ̀sọ̀ owó lé mọ́mì. Irọ́ ni. A jẹ́ pé a ti bọ́ lọ́wọ́ gbèsè sísan nìyẹn o. Lẹ́yìn owó ilé tuntun san ó lóun tún ra foodstuff rẹpẹtẹ sílé fún mọ́mì tó pọ̀ gan. That is so nice. Ìyá yẹn àti ẹ̀rù ń jẹ dáadáa. Ẹ wo kò yẹ kó máa ń jẹ dáadáa nìkan wọ́n máa jẹ wọ́n máa yó wọ́n tún máa ní àjẹṣẹ́kù. Ọlọ́run máa ṣe o bí ẹ wá ti rọ nìyẹn mo ráwé òbá ti má jẹ ká ṣe wàhálà. Owó ti wà lé nìyẹn. Kí ló bẹ ní ọ̀rọ̀ ètò ta kókó. Èyí ló pé ọ̀sẹ̀ méjì tí Fúnmi àti Ládé ti lọ. Gbogbo ìlérí tí wọ́n ṣe fún mi kí wọ́n tó lọ. Wọ́n mú ṣe ẹ̀. Oúnjẹ tó ń gbé wá náà ló ti tán yìí. Kò sí owó kankan lọ́wọ́ mi mọ́. Gbogbo gàrí tó kù sílé náà ni mò ń mu yìí. Ìṣèbí ò ní padà pa mí báyìí. Àbí kí n lọ lé Múráyọ̀ Àṣàbí ni. Irọ́ ó máa ń lé mi tí bá débẹ̀ ni. Ṣebí Fúnmi àti Ládé ní àwọn máa bá mi bẹ́ẹ̀ ni. Ó ṣeé ṣe kó ti dáríjì mí. Máa lọ. Ṣùgbọ́n ibo ni màá ti rówó mọ́tò? Ṣé ibi tí mi ò rówó fi jẹun ni màá rówó mọ́tò ni? Ìyá ń jìyà kó lè jọrọ̀ ọmọ láyé. Òbí ń sọ fapupọ̀ gan òkọ́ ọmọ lè jẹ́ nǹkan. Ọmọ jẹ́ nǹkan tó kò bọ̀. Ẹ jọ̀ọ́ alájà, ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ebi ń pa mí, mi ò rówó fi jẹun. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ ṣàánú mi.
ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun náà amáráàlú dìde sẹ́yìn náà. Ọlọ́run ló ṣe ẹ dìde ẹ jókòó kí n bá yín bóúnjẹ wá. ẹ tún fẹ́ fún mi lóúnjẹ Bẹ́ẹ̀ni. lẹ́yìn tẹ́ fún mi lówó ẹ ṣeun alájà ẹ ṣeun. ọmọ yóò ní tọrọ jẹ lágbára Ọlọ́run ẹ̀yin náà ò ní tọrọ jẹ. ẹni fẹ́ di ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ kó lè yé má fún mi lówó tí má ní tóbi mi ara rẹ̀ má ṣe mí lọ́dájú ọmọ bí ti àṣà bí àkàtà ọ̀gàlágà jù mọ́ mi ọ́ ìyá níyà mi ò kò ní jìyà láì mi ò ó mà ṣe ọ́ ẹni fẹ́ di ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ kó lè yé má fún mi lówó tí má ní má fún mi lówó tí má ní tí mi ò ní ara rẹ̀ má ṣe mí lọ́dájú ọmọ bí ti àṣà bí àkàtà ọ̀gàlágà. ibẹ̀ máa lóde sí tí ó fi dé ilé làbò tí ń jókòó dé ibi ni màá dóde ṣé mi ò try fún tó ní 2 years mo tún fún quick notice 6 months. baba landlord ẹ káàsán. ẹ ká. ẹ jọ̀ọ́ ẹ má bínú mo mọ̀ pé torí owó yẹn náà lè ṣe wá àwa náà sì mí à ń tiraka. ẹgbẹ́nu sọ̀hún ṣé mi ò gbìyànjú tó fún yín ni odidi 2 years lẹ jẹ mí mo fún yín yẹn mo tún wá fún yín quick notice 6 months 6 months di 8 months mọ́ yín lọ́wọ́ báyìí o ṣe mọ̀ 6 months di 8 months mọ́ yín lọ́wọ́ báyìí mo dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ sanwó mi ni. baba landlord kí ló ṣe mí tí mi ò ní sanwó ẹ̀gbọ́n èmi ò kí ń jẹ ogún olóògùn mọ́ ogún tèmi o mi ò ní ní. kò sówó wo kò sówó báwo sọmọ yín kọ́ ni àṣàbí akátá ni tó ń gun mọ́tò bọ̀gìrì káàkiri títì tó ń wọ mọ́tò ńláńlá táwọn èèyàn ń kì sọmọ yín kọ́ ẹ ti gbowó lọ́wọ́ ẹ kàn fẹ́ sán ni ẹ ti rò pé ọmọdé ni ẹ fẹ́ yàn mí jẹ àbí ẹ wo mo ṣe wá yìí mo kàn wá fún yín ní last warning ni ìbá ti kó ẹrù yín síta bọ́n nítorí pé mo wà educated ni mo ṣe wò báyẹn ṣẹlẹ àwọn méjì bẹ́ẹ̀ ṣe rí wọ̀nyí tó bá fún ma di ọ̀la àwa 8 là ń bọ̀ àwa 8 là ń bọ̀ ń bí lọ́la ṣẹ́rí tá a bá dẹ̀ dé àfẹ́ bá yín bì tá a bá bá yín bì bá a ṣe máa gbé yín ní pẹ̀lú ẹrù yín a máa jù yín dànù síta ni ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ fún yín. ẹ ṣàánú mi jọ̀bẹ̀ náà níbo ni kí n kó lọ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ kàn fún mi lóṣù díẹ̀ sí máa wà lágbára Ọlọ́run ẹ ṣàánú mi Ọlọ́run níbo ni kí n lọ ẹ jọ̀ọ́ níbo ni kí n lọ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ tẹ̀lé mi kẹta mi. ẹ kàn tún fún mi lóṣù díẹ̀ sí ni ẹ jọ̀ọ́. kí máa bá yín. ẹni fẹ́ di ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ kó lè yé má fún mi lówó tí má ní tóbi mi ara rẹ̀ má ṣe mí lọ́dájú ọmọ bí ti àṣà. èmi ò kí ṣe tó lè jí owó ẹ̀ kó kò sí wàhálà pàwé dé kó máa lọ kó dẹ̀ yín máa padà wá ṣí ìwé yìí mo fẹ́ mọ gbogbo àkáǹtì tẹ̀ ń yíwèé mo fẹ́ mọ̀. àwọn ọmọ tó yẹ kó gbé lọ dí òògùn kó lọ ṣe pé wọ́n ṣe pé wọ́n ní kó wọ ẹ̀jẹ̀ báyìí fi wọ́n lè mọ. ẹ kásán. jọ mo ti wá ẹ délé tẹ́lẹ̀ mi ò bá yín lé mo wá ní pé kí n wá wò ẹ́ bí báyìí. ẹ fọ́ ni ẹ wá mi lọ́lé láì sọ fún mi ṣé mo sì ní kí wọ́n máa wá mi lọ́lé mọ́ ẹ tún dé bíbá iṣẹ́ àyà tún kò yẹn tún wá bí. ṣé o yọ ọkọ mi èmi náà mọ̀ pé kò tọ́ sí mi láti wá sí bíbá ẹ̀ àmọ́ ẹ̀gbin kan ló fẹ́ ta lù mí mi ò wá ní choice dàgbé kí wá wò ẹ́ bíbá ẹ̀ ìṣàdédé ni mo rí bàbá landlord pẹ̀lú àwọn tọ́ọ̀gì méjì bàbá landlord jẹ́ kó máa yé mi wípé since pé mo jẹ owó ọdún méjì tí mi ò rí san pé tó bá dé láàárọ̀ ọ̀la òun tún máa kọ́ àwọn dòǹgárì míì wá wọ́n máa lé mi kúrò nílé wọ́n máa disgrace mi ni mo á rò pé kílẹ̀ ọ̀la tó mọ́ pé kí n sáré wá bá yín bí báyìí orí tó bá lè ṣe fún mi jọ̀ọ́ kó ṣe fún mi bóyá kò tiẹ̀ bóyá kò fún mi níbì kan kí n ṣáà máa sùn bó jẹ́ bí báyìí máa sùn ó sì lè jẹ́lé ọ̀dọ̀ iná kí n ṣáà sùn kí n ṣáà jí náà ni. ẹ wo tó jàre ti tó
ọ̀rẹ́ mi àbóòrí. But mọ́mí ẹ funny o, just 2 years, just 2 years lẹ wá lè rówó lé san. Ilé tó jẹ́ pé lóṣù kan bó ṣe wà yẹn ó lè má ju 2,000 per month lọ, so ẹ lè ṣiṣẹ́ kẹ́ rówó 2 years san. Mọ́mí ẹ funny gan o. Wo kò ṣáà níbi tó máa tì wọ́n sí, wọ́n ló máa mọ nǹkan tó máa ṣe fún wọn tó máa fi solve problem tó gbé wá fún ẹ yìí o. Kò tiẹ̀ sí problem, ẹ kúkú mọ̀ pé ilé mi yẹn náà automatically ó ní ẹ lè gbé ilé mi, kò possible because èmi àti yín a lè jọ gbé under the same roof. Èmi gan mọ̀ bẹ́ẹ̀. Anyway, ibì kan wà bẹ́ẹ̀, yàrá kan wà bẹ́ẹ̀ tá fi ṣe store bí akẹ́ wa máa gbé ń bẹ̀ ẹ lọ kẹ́rù yín. Ọkọ mi ò mind, àti bí kí n ti sùn náà kí n ti jí ni. Èmi ò lè gbà kẹ́ gbé ń bẹ̀ láì ṣiṣẹ́ ń bí o, ẹ máa nulẹ̀, máa nu gbogbo everything gbọ́dọ̀ máa neat kí n máa réyìn mi lára àwọn glasses gbogbo nǹkan tó wà ń bí. Ṣé gbọ́ bíbá yóò kí n ṣe kò ṣọ̀fẹ́ enterprises yìí o, ẹ máa ṣiṣẹ́ o. Má ṣe. Èèyàn ni yín o, ẹ ṣe èèyàn gan la mú yín ṣèyàn o. Abiyamọ gidi ni o, tẹ́ tún lè fi gbà láti wá máa sùn nù store. Ètí máa ṣiṣẹ́ lójoojúmọ́. Kò ń ṣe gíláàsì àti ilẹ̀ lẹ́nìkan lẹ máa nù, gbogbo àwọn orí tébù gbogbo àwọn tó wẹ̀yìn lẹ máa fọ̀ láràárọ̀. Ibi ìbàyàn wọ́n lè máa ń fọṣọ gan. Ẹ wo mọ́mì, Ọlọ́run á pín yín lérè. Pẹ̀lú ẹ̀nà kòkó ń ṣọ̀fẹ́ kó máa gbowó iṣẹ́ ni, so kí wá ní bàbàrà. Ọ̀rẹ́ mi wọn tiẹ̀ tí mọ̀ iye tí mo fẹ́ fáwọn mi mọ̀ bí wọ́n máa tún ní pé àwọn òṣèré wọn máa turn offer mi down. Mama, owó tèmi ní láti fún yín kò ju 300 naira lọ everyday. Mo dẹ̀ fẹ́ máa fún yín pé kẹ́ má kàn máa ṣiṣẹ́ lásán ni pé kẹ́fì yẹn máa ra oúnjẹ kébí má bàa pa yín bí. Ẹ lọ́lé kẹ́ lọ kẹ́rù yín. Kémi lọlé náà kí n lọ kẹ́rù mi. Mélòó kúkú lẹrù náà? Mi ò ní pẹ́ dé sí. Jọ mo ráyọ̀ Àṣàbí. Mo rí ìṣẹ̀wá bíbá ẹni. Olùwọ̀ wa mọ̀ bóyá ó lè fún mi jí. Ìgbà tẹ́rìnsẹ̀ wá kọ́ ẹ̀ẹ́dẹ́rìnsẹ̀ padà. Àbí kí lẹ fọjọ́ àrọ̀ yìí ṣe máa jọ́ọ̀gì náírà yẹn máa tún fi máa ní bọ́ọ̀dì sí. Òdẹ̀rí yẹn náà sọ. Mo kú lè dà wọ́n bàtà ẹsẹ̀ náà mẹ́sàn-án wọn máa máa rùn ẹsẹ̀ tó ti fi ń ra àwọn bíyá bọ́tà lọ sí gbáyà àwọn ilé ó ti jọ sí lọ. Tẹ́ bá ń padà bọ́ ẹ̀mẹ́sọ̀ kẹsàn ẹsẹ̀ yíyẹ tó ti wọnú ṣọ́ọ̀bù lórí àwọn kọ́sítọ́mà. Ẹ̀yà rẹ̀ máa pè. Ọ̀rẹ́ mi. Ó gbá wá wá jàre fún mi sílẹ̀ tó bá máa fà Àṣàbí wá fi akátá sí ó yá Àṣàbí akátá. Òbí tún ṣiṣẹ́ kó lè jẹ́ lábẹ́ ọmọ. Láàárín wọn lókè lànà ọba sọ̀rọ̀ láàárín ìkọ̀kan ṣe báyìí. Ó ṣùgbọ́n kó ti tó jọ́ mélòó kan láti rí wọn bá sọ̀rọ̀ báyìí. Àbí nítorí pé Àṣàbí tí wọ́n ń tọ́jú mọ́mì ìsìn ó ti ń tẹ́kẹ̀ ẹ̀wọ̀n ẹni wọ́n ti ń dùn ìyẹn wá ní kọ́ máa fẹ́ bá wa sọ̀rọ̀ ni àbí torí pé àwọn kan lọ bí wa. Bó ṣe máa ronú bẹ́ẹ̀ yẹn máa ronú bẹ́ẹ̀ yẹn náà ìwọ náà mọ̀ pé láti ilẹ̀ wọ́n mi ò jẹ́ ká máa là pé àwọn kan lọ bí wa o. Tó máa ronú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ń láti jẹ́ pé nǹkan kan ló ṣẹlẹ̀ reason kan máa wà tí àfi ní get through sí wọ́n máa ní reason. Mo ti gbọ́ yín. Bóyá kí n pe Àṣàbí. Ẹ pé. Ó ṣàyẹ kí n lè bá mọ́mì sọ̀rọ̀ lórí fóònù Àṣàbí. Wọ́n ṣàjẹ́ kó wà ní. Hello dear. Sister mi. Báwo ni? Fine, thank you ma. O ṣeun àná o, mo rí àláàtì yẹn lánàá. Ó kú gbà gbogbo wa o. Iye owó yín ò kí n ṣe nǹkan kan jàre kí la wà fúnra wa fún. Mọ́mì ńkọ́? Yeah, she's fine. Wọ́n wà okay. Bá a gbé fóònù fún wa fẹ́ bá wọn sọ̀rọ̀. Long time lẹ pè. Torí mi ò sí nílé báyìí. Mọ́mì dẹ̀ wà nílé. Mo fi wọ́n lẹ̀ sílé láìpẹ́ yìí. Èmi dẹ̀ ti jáde o. Ṣé o ò tí ì bá mọ́mì get fóònù mi ni? A ti ń pe fóònù wọn títí a get through sí wọn. Ẹ̀wẹ̀ mọ́mà dá mọ́mì lòun. Ó kúkú fẹ́ ra fóònù fún wọn bọ̀ wọ́n ní pé àwọn ò need fóònù. Pé tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ kẹ́ máa pè mí sọ ẹ máa fi opportunity yẹn bá wọn sọ̀rọ̀. So mọ́mì rí ìyàwó sí wọn kọ̀ yàlé wọn fẹ́ bá wa sọ̀rọ̀ mọ́. Kò sí wàhálà. Ẹ má rò lọ síbẹ̀ fine mò ń tọ́jú wọn tẹ̀ ti wà òkè dáadáa. Bọ̀ wọ́n kàn rò pé àti máa di fóònù wàhálà ni. Tó bá ṣáà ti délé jẹ́ kí n mọ̀ so a lè bá wọn sọ̀rọ̀ lórí fóònù ẹ̀ ṣùgbọ́n. Okay, wọ́n á gbọ́. All right dear. Wo inú mi dùn pé o ti yíwà ẹ̀ padà o. Mo dẹ̀ ń rí mo ń rí jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ o keep it up o ṣó gbọ́. Ìyẹn ni kó má gbé wa ìyá gbogbo wa ni o má sọ yẹn o. Okay, sister mi máa pè yín.
All right, ma. Ẹ ṣé ma. Dàdóso, kí ló ṣẹlẹ̀? Àbúrò mọ̀ sí mi ló wá kí mi, wọ́n á ní kó wọlé kó yẹ ilé wò. Kẹ́ni tálà àbúrò mọ̀ sí yín ṣé n kò ṣe yín ẹ wò madam má bínú mà ọmọ ẹlẹ́mu lèmi ojoojúmọ́ dẹ̀ máa ń kiri mi báyìí ó dẹ̀ pè mí ó lé pọ́n fẹ́ ra ẹ̀mọ́ ni mo pè é àti bó ṣe ní pé kí n máa bọ̀ lẹ́yìn kùlé kí n máa mú kọ́fẹ́ fún mi lówó ni ó bá di iyọ̀ díẹ̀ yọ gbogbo ẹ̀. Dàdóso. Mi mọ̀ pé wà ní mo rò pé ìsún ni má bínú mọ̀ sí. Irú nọ́ńsẹ̀sì òṣìwò ló ń ṣe yìí. Irú àrífín wo burúkú wo ló ń bá mi perform yìí nílé mi ó pẹ̀lẹ́ mu wá sí kọ́nà ó ní kó máa yọ̀dí kó máa yọ ẹ̀yìn irú òṣìwò nìyẹn ṣùgbọ́n pé òun rí dínkù mi ni tó bá yá ń sìn wá nílé Àṣàbí akátá wọ́n fọmọ kan lóyún ṣùgbọ́n pé òun rí dínkù mi nìyẹn pẹ̀lẹ́ lẹ́mu kò sí wàhálà àbọ̀ wá bá lọ rẹ̀ àǹtí ẹgbẹ́ mu yín kẹ́ máa lọ. ẹ má bínú káàlù tó gbèrú mi. ẹ kó ṣùgbọ́n kẹgbẹ́ mu yín jàre. Dàdóso ṣé mo pò ní àrùn ọpọlọ irú nọ́ńsẹ̀sì òṣìwò ló ń bá mi perform àwọn tó sọ pé torí pé mi ò rò mọ́ pé mo wà nínú ilé tí mi ò bá tiẹ̀ sí ilé gan pàápàá ṣé ẹ̀tọ́ ẹni láti mú ẹlẹ́mu àbẹ́ ní bọ́ọ̀dì wá sínú ilé mi. àìsí ilé olóńgbò ilé ìdílé èkúté tó bóyá ní ìsìn wọn sọ pé ilé Àṣàbí akátá ni ibẹ̀ ló ti gbé fọ́mọ kan lóyún mi ò dẹ̀ kú ní fámìlì mi ò láàbúrò ọkùnrin mi ò lẹ́gbọ̀n ọkùnrin kan wá gbé gẹ̀ẹ́tì má lásán lásán bíi tiẹ̀ ló máa ló fẹ́yàn lóyún ilá ẹ̀ ó ti ń gajù onírè lọ ó dẹ̀ kúkú lówó lọ́wọ́ ó lò ṣí ara ẹ̀ gbà tó máa dé bìbà ẹ̀ mo bó ṣe tírín gbìgbálẹ̀ o kò sí lárí lára ẹ̀ mo fọ́nìṣì ẹ̀ tán ní ìsìn àyà tí ń kó ẹ láti máa múbìnrin wá pé o fẹ́ fọ lẹ́yìn kó máa kẹ̀yìn síbí kọ́lọ́ má jẹ́ kó jẹ́ pé iṣẹ́ bára tó fẹ́ ṣe yẹn Ọlọ́run ló ṣe máa gbẹ̀yìn. àwọn ṣe má ṣe gbé fún mi. yẹ́ ẹ̀sán ló máa ń dì sí. ẹjọ́ tó wọn má ṣe gbé fún mo ti bẹ̀yìn irú òní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ mi mo máa bí wọn pẹ́ sùn sínú ilé mo rò pé ẹnu òpẹ́ ti jáde látàárọ̀ ni má. Tẹ̀bálọ́lá ẹ dákun kẹ́ tọ́jú ìyá o ẹ dákun kẹ́ tọ́jú òbí o àwọn ọlọ́run ẹni àwọn ọlọ́run ẹni. ẹ gbọ́ màmá. ó mà ṣe o. wọ́n lẹ sanwó nù. bẹ́ẹ̀ ni ọkọ mi owó tó fi rán mi iṣẹ́ yẹn nígbà tí mò ń lọ mo wá rí àwọn ọkùnrin méjì tó ń jà bí arábíàmọ́ ṣe ta mí nìyẹn mo wá kó sí wọn láàrin pé kí n làjà mi tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ mi mọ bó ṣe ṣẹlẹ̀ ẹnìkan kàn dédé gbá mi lọ́wọ́ mú ó dẹ̀ gba owó yẹn lọ́wọ́ mi ó dẹ̀ gorí ọ̀kadà ó dẹ̀ lọ. òun nìyẹn ìyá ṣẹmọ pórí yín ò pè àrìndín níyìn ẹ kàn dàgbà ní ẹ̀gbọ́n rárá ẹ ponú gan mi ò mọ̀ pé ẹ ponú báyìí nígbà tẹ́ mọ̀ pé mi ò lè ràn yín iṣẹ́ ẹ ti sọ fún mi pé ẹ lè lọ jẹ́ṣẹ́ àti nígbà àwọn tó tún wá ń jà wọ́n rí yín wọ́n ti mọ̀ párìndín níyìn lọ́yìn mọ̀ wọ́n ń jà lọ́wọ́ kó sí ńlá yín lọ́ fi gba 5,000 naira lọ́wọ́ yín ìdùnnà sọ ni lọ́ fi ń bára bí amọ̀ òṣì kan ló ta yín tẹ́ fi lọ kó sí wọn láàrin ẹ̀gbọ́n náà ṣàbí amọ̀ níwọ̀ yìí ni ó ń ṣàbí amọ̀ abí ẹran ní ẹ̀ ìwọ ìdí ọ̀tọ̀ òṣìṣẹ́ tó ń dà mí rẹ́dí láti bẹ̀rẹ̀ rojọ́ ó ti ń fún mi lẹ́dẹ̀ẹ́ kan rẹ́dí ọmọ yẹn tó ń gbà lọ́wọ́ mi fún ojoojúmọ́ fún oṣù àbí ọmọ yẹn tó ń gbà 300 ìwọ fúnra yẹn ló máa ṣe nǹkan tèmi ò ní rẹ́dí láti ṣí fún ẹ. ó dìgbà tí 5,000 naira mi bá pé lẹ máa tó gbowó oúnjẹ kúkú mọ ẹ ó túmọ̀ sí pé ibi àpáyìn mo mọ̀ pé ẹ̀mú gẹ́gẹ́ bá tẹ̀rọ owó fira àwèrè ṣùgbọ́n kó wọ́n ti kó ṣìkò bá kó ṣìkò get out jọ mò ń bẹ́rẹ̀ sọ̀rọ̀ wà náà gímú síbẹ̀ mò ń rojọ́ ìjọba dúró ṣìkìdà ó ní mò ń bá sọ̀rọ̀. hello ṣe gbọ́ ó yá ẹ bọ́ sókè kẹbẹ̀rẹ̀ iṣẹ́ yìí máa sọ̀gùn ẹ̀dànù sí. kí la fẹ́ fi ìyàwó náà ìyá tó jìyà kọ́mọ lè jẹ nǹkan ọmọ jẹun. má mi gbé fóònù fẹ́ lọ ẹ̀. pẹ̀lú ọkọ mi báwo ni ṣe dáadáa ni àlàáfíà lèmi náà wà ó ń tọ́jú mi dáadáa ó kàn jẹ́ wípé kò ń fi taratara gbélé ni àná kó tó dé lálẹ́ èmi á ti sùn mo dẹ̀ ti sọ fún wípé kó yé dárun mọ́ mi lójú èmi náà mí ìsẹ̀yìn méjèèjì Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín o ibi gíga báyìí lè máa lọ lágbára Ọlọ́run.
ó dàbọ̀ ó dàbọ̀. Sísá mi ẹ má bínú jàre ṣe wá rí pé mi ò parọ́ tí bá sọ fún wọn pé àwọn ti sùn gbá omi kí n tó dé wọn ti ṣe ẹ̀kí máa ń bìlì. ẹ̀dẹ̀ tí wàá mọ̀ kan torí tí gangan ni mi ò ṣe jáde lénìí mo níbi tí mo fẹ́ lọ nàbọ̀kẹ́ lè ráyè bá wọn sọ̀rọ̀ náà ni. ẹ̀yin gan ẹ ṣe mo kúkú tọ́jú wọn tẹ bá rí wọn sìn yìí gbogbo ojú wọn kàn ń dán ni fast cream tán ló ń sìn yìí tẹ bá dẹ̀ máa rórúkọ ẹ̀mí ní fíìmù ìfẹ́ láòdẹ̀. Yeah, she's more beautiful. Skin wọn gan kan glow ni. Aṣọ ńkọ́, aṣọ èmi lọ máa wẹ̀ wọ́n ní pẹ́ change gan pápá sánàdá aṣọ. All right sis, ẹ bá mi kí fún mi ẹni màá bá sọ̀rọ̀ later. Bye. Ẹ wá ìbòlẹ̀ ń lọ, ẹ wá jókòó. Ẹyin lẹ́wọ̀n, lábòsí kìkì ní tẹ́lẹ̀. Zino, bá mi gbé báàgì mi bẹ̀ yẹn. Mi mọ̀ pé love mi báyìí. 1,000 naira lẹ́lẹ́dàá yín gba ẹgbà. Kí ni kí n lọ rà wá? Mi ò ràn yín kankan ẹ lọ fi tọ́jú ara yín owó rọ́tẹ̀ palẹ̀gbà yẹn mi tẹ̀ mọ́ pé mo rán pa tẹ́lẹ̀. Ẹ lọ́nà. Hello, darling. Ah, baby. How are you? How are you, baby? Báwo ni? I'm fine. Jókòó. Zino, how are you? I'm fine, sir. What's up, man? Kí ló dé? Wọ́n pè é on the call. Wọ́n bínú jàre mo wà lórí. Ẹ ká sọ máa. Ẹyẹ máa lọ jàre lọ́wọ́ àkókò máa ṣe. Zino, báwo ni iṣẹ́? Wọ́n náà ṣe kí á náà. Amúdètà ṣe wà lè tó yìí. Nígbà náà ń fi ọ̀pá pọ̀lọpọ̀ ṣùgbọ́n ló mọ́rọ̀ ibi tó ti lé ọ̀rọ̀ yóò lé rárá. Jẹ́ kí n sọ fún ẹ̀kọ́ tó mọ̀ ọkọ̀ wọn lóde òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ sẹ́yìn. Jẹ́ ká amúdètì ká wá ṣe ń ta máa ṣe ọjọ́ lọ́wọ́ di yẹ́wò ìjọba. God cause me understand already. Deji, no understand. All the time ló kàn máa mọ́rọ̀ mi àti máa mọ́rọ̀ mi wá. Ṣé àná àbíjẹta kan ni mo ṣe wà ní ṣọ́ọ̀bù oní tí mo bá ti ń débí lónìí pé kí n máa rọ̀ pa máa yanjú ọ̀rọ̀ date. So what's going on again? Now mo dé sọ tí ó sọ̀rọ̀ pé àwọn àti ẹ̀kọ́ tó wà l'Abuja ẹnìkan sick ẹnìkan busy níbi iṣẹ́. What's the meaning of all this? Baby, má bínú jọ̀ọ́. Mo sọ fún ẹ pé tó bá wá lé ní lóòótọ́ pé a máa mú date ní. So kí ló tó wá ṣẹlẹ̀? Àwọn àǹtí mi ni àwọn gbogbo ló ń delay. Ẹ wo mi mo ṣáà lè dáṣẹ pa. Deji mi lè parọ́ fẹ́ Deji. Ọ̀rọ̀ ẹ̀ ti ń jọ pé ó ń pretend. Ó ti ń jọ pé ó dà pé ó lẹ́nìkan ní kọ̀rọ̀. Ó ti ń jọ pé ó dà pé wẹ́ẹ̀nì yẹn gangan kò ń. Mo mọ nǹkan tí mò ń sọ náà. Baby, you know I love you. Mi ò lè ṣe bẹ́ẹ̀. You love me, kò ń ṣe lẹ́nu lásán. You love me then. Let's get married. No, baby, no. Báwo ni mo ṣe máa pretend? You know I love you. Ó kì í ṣe fault me now. Because àwọn àǹtí mi náà lóyún ló ń dá mi dúró. Mi ò lè dá àṣẹ pa now. Baby, jọ̀ọ́ try to But for how long? The problem is for how long? For how long ló fẹ́ fi dá ẹ dúró now? Baby, ẹ má worry. Very soon I'll get back. Wọ́n kàn fún mi ní little time. Ṣorí time tó máa fún mi kò tó ètò tí ń dúró láti join. Baby, jọ̀ọ́ nítorí Ọlọ́run. Má fi mí lẹ̀, please. Deji, jẹ́ ká máa lọ kó sọ̀rọ̀. Baby. No, mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi àti Deji ń kánjú pàmò lọ síbi kan ká tó yà bí náà. Ṣé tí ń bínú sí mi ni? Mo bínú darling. Baby, you're making me feel. It's alright. Yeah, I'm fine, I'm sure. Máa bẹ̀rẹ̀ pé wọ́n ṣe kí akíní bẹ́ẹ̀ náà mo ti tẹ̀lé níbẹ̀ ní pé kí ni wọ́n sì kí àwọn tó ń ṣe bí wọ́n máa pé òwúrọ̀ ọgbọ́n sọ kọ́kọ́ sí tó sì wà tó ní sì wà ní sí wà. Ẹ lọ Lámídé. Ó máa ti wọ gàù báyìí. Tèmi ti bá mi Ọlámídé ní ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ o. Ṣẹ̀yẹ ni o. Ó dé ń sin bá fárígá. Ó ní pé ọ̀rọ̀ wedding ṣá ni ó dẹ̀ mọ̀ pé kò sí bí mo yẹ fẹ́ inform àwọn àǹtí mi tí ìyá yẹn ò ní mọ̀ sí. Mi ò fẹ́ kó mọ̀ àtọ̀. Ó fọ́ ni. Ṣé mo ò sọ fún ẹ pé àjẹ́ nìyá yẹn ni? Àjẹ́ nìyá mi ò dẹ̀ fẹ́ kó wá síbẹ̀ rárá. Wo tí bá ní pé kó wá ní ìsìn ó lè mú déètì. Ọjọ́ yẹn òjò lè rọ̀ṣú lẹ́ka ni mi ò tiẹ̀ kàn fẹ́ anything tó máa involve mi àti ìyá yẹn papọ̀. Mi ò mọ ọwọ́ náà ló máa kókó bá mi sọ o. 2 months báwo 2 months ti pẹ́ jù lẹ́ni tó ń pariwo mọ́ mi àwo yẹn ò lè possible bóyá màá kàn ọ̀rọ̀ sọ fún pé kó ṣàṣì ní sùúrù fún mi náà ni ó jọ ó máa try máa ṣáà máa update ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ àkókò ìfẹ́ ara ẹ̀. irú ẹ̀ rí. ó ṣàmọ̀ pé mi lè parọ́ fún ẹ Mọ́ráyọ̀ tó jẹ́ ọ̀gá tèmi mo mọ̀ dáadáa in fact mo mọ̀ ju bí ìwọ gan ṣe lè mọ̀ Mọ́ráyọ̀ lọ
bí Mọ́ráyọ̀ ṣe ń treat ìyá ẹ̀ ó ní agbára. Ẹ̀jẹ̀ má pẹ̀kẹ́ lọ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe o. Darling, ta ni ó mà yín? Mọ́mì. Gbèbò òrùn mọ́mì ta ni? Bébí ṣé ò máa rọmọ yìí? Mo ẹ̀ṣẹ̀ gbá síbi iṣẹ́ ni o, ó ti ń ṣe gbèbò òrùn. Anyway, má gbàgbé kó tó lọlé pé uniform ẹ ti ready. Òun ló máa wọ̀ wá lọ́la. Bébí má da gbèbò òrùn yín lóhùn jàre. New clean ata ẹ̀ṣẹ̀ gbà nìyẹn pé kó máa bá a máa clean everywhere. Ṣùgbọ́n pé àwọn ọmọ ìsìn yìí wọn lè bẹ̀rẹ̀ dáadáa dẹ̀ ni wọ́n á tún rò pé bí ọmọ kékeré kan jùmọ̀ àwọn ìyá yẹn tó bá ti mọ̀ nǹkan táwọn wá ṣe wọ́n máa ń kọjú mọ́ṣẹ́ ni. Anyway, kò sí nǹkan kan tó bá a bí inú èmi nǹkan kí n máa ń like idea ká máa làwọn àgbàlagbà yẹn fúnra àwọn iṣẹ́ bẹ́ẹ̀ ni ó máa ń rí bákan bákan lára mi torí mo máa always rò pé kọ́nà má jẹ́ tó bá jẹ́ mọ̀ sí mi nǹkan. Èmi gan máa ń ṣírò bẹ̀bọ̀ ojú ló ń rojú ń ṣàánú mo kàn ń ṣàánú situation ìyá ẹ̀ ní ìyá ń jẹ wọ́n gan mo kàn ń help life mu ni. Anyway, kò sí nǹkan kan tó bá a dín bẹ́ẹ̀ darling ìtú tiẹ̀ jẹ́ kókó tèmi fẹ́ bẹ́ẹ̀ sọ mom sí ń complain òun ló ti pẹ́ tó ti call àwọn in fact wọ́n ti fẹ́ máa bínú èmi ni mo dọ́gbọ́n bẹ́ẹ̀ parọ́ pé àwọn busy in shop ní nǹkan kan kí ló dé tí wọ́n náà pè wọ́n ti pẹ́ ó dẹ̀ mọ́ pọ̀ rẹ̀ ní. Èmi náà ti miss wọn but máa yọjú sí wọn ní weekend bá mi sọ bẹ́ẹ̀ fún wọn pé weekend náà. Bí Mọ́ráyọ̀ ṣe bá nice lọ́dọ̀ ẹ̀yin ò yé mi o. Ẹni pé adára ń ta má dá ní ìmúra. Kò lè possible náà ọ̀rẹ́ ìwọ náà ronú nǹkan tó ń sọ náà báwo lè máa sọ pé ẹnìkan sọ fún ẹ pé ẹni tó ń clean ilẹ̀ ní ọ́fíìsì ìyàwó mi pé ìyá tó bí lọ́mọ ni níyàwó mi tó jẹ́ pé mọ̀mísí ẹ̀ ti kú tó dẹ̀ pé láàrin èmi àti àmọ̀ nǹkan tá a ti mọ̀ tipẹ́tipẹ́ ni pé mọ̀mísí ẹ̀ ti kú so kí ló ń sọ náà. Àlàyé èmi á dáṣẹ́ kó farabalẹ̀ kó omi tọrọ yìí forí sọ kó o tó conclude ní ilé parọ́ fún ẹ náà ṣé mo fẹ́ dá níwọ̀n àti ẹ̀rú ni àbẹ́ tó sọ fún mi náà kí ló fẹ́ gbìn tó bá ti pọ́n bàjẹ́ fún ẹ gẹ́gẹ́ bí ọkùnrin sọ́kùnrin ọ̀rẹ́ àti bí àtẹ̀yìnwá tá ti ń bá wá tẹ̀ farabalẹ̀ wá ti òwòrán ẹ síwájú wàá rò sẹ́yìn pé ó possible kó ṣeé ṣe kó má ṣeé ṣe o kò dédé conclude báyẹn báyẹn kọ́ lọ pọ́n tó ń ṣe tiẹ̀ fún ẹ náà. Kò lè possible Dèjì kò lè possible jẹ́ kí n sọ ọ̀gbọ́n kan fún Dèjì àwọn àpèjúwe kan wà tí mo fẹ́ fún ẹ. Mo gbọ́ ẹ. O mọ bí Àṣàbí ṣe máa ń tọ́jú ìyá ìwọ fún ara ẹ mọ bí Àṣàbí ṣe wà kẹrin tó o mọ tó ṣe wà kẹrin nípa ká tọ́jú ìyá ọkọ èèyàn àti ká tọ́jú ọkọ èèyàn. Kí wàá ní nǹkan tó ń sọ náà ọ̀rẹ́ kúrò lórí ọ̀rọ̀ yẹn jàre. Ọ̀rẹ́ mi tèmi yé mi àwọn àgbà bọ̀ wọ́n nínú ìdájí àrírú ẹ̀dá fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni o kò sí ní tí ò lè ṣẹlẹ̀ láyé yìí lábẹ́ ọ̀run tá a wà kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ wọ́n ló sọ̀rọ̀ báyìí kí ló máa yóò lè ṣe báyìí kí wọ́n parọ́ fún ẹ sórí ẹni tó sọ fún mi ó ṣùọ̀ mi pé kò lè parọ́ ó rí dájú ó ṣùọ̀ fún ó rí nǹkan tó rí ni kó tó sọ fún mi ẹnikẹ́ni kan máa báyìí kan wọ́n ní kó access ọ̀rọ̀ kó tó lọ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Okay ọ̀rẹ́ come to think of it ẹni tó sọ̀rọ̀ fún yìí ìgbà wo ló ṣe mọ́ náà. Tamora tó bí ìjọ mélòó. bóyá bíi ìjọ mélòó kan wàá ronú pé ọ̀rọ̀ ẹni tó wá sọ fún ẹ yìí ìyẹn Àṣàbí tó jẹ́ ìyàwó tèmi àti wọ́n tó jẹ́ tight friend mi ó máa ti tó gbà wọ́n tá a ti ń bà bọ̀. so ẹnìkan tó ṣèwádìí ń ṣe àwọn ẹni sọ pé pẹ́pẹ́ sí o Mọ́ráyọ̀ Àṣàbí o ẹni tó ń bá nulẹ̀ ní ọ́fíìsì ẹ o ìyá tó bí lọ́mọ ni ìlú wo ni irú ẹ̀ ti lè ṣẹlẹ̀ ṣẹyẹ ọ̀rẹ́ mi kúrò lórí ẹja rẹ̀ ó tóbi lọ́wọ́ mi gan ni téèyàn kan bá sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ fún mi mo èsì tí máa fún èsì tí máa dẹ̀ fún ẹni ẹni èsì téèyàn máa ń fún olófòfó bọ́ torí pé ìwọ ìyẹ́ pọ̀ lọ́wọ́ mi gan. àwọn pé mi wá tóbi wàá fẹ́ pè mí lólófòfó. èmi kàn try láti jẹ́ kó understand pé iyì tí ẹ tóbi lọ́wọ́ mi tó téèyàn bá sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ ó ní láti máa believe ẹ. ẹ̀rọ ká ní iṣẹ́ mi nù àkọ́pẹ́ mi lólófòfó. ọ̀rẹ́ kò possible kí n pẹ̀lú jọ torí Ọlọ́run bá má bínú jẹ́ ká kúrò lórí ọ̀rọ̀ yẹn kí ni nǹkan tó fẹ́ mu jẹ́ kí n gbọ́ tìjáde mo náà ti nù bá. tí wọ́n jẹ́ mo ti mọ ìjọ wà ní àti mo ti gbọ́ lófòfó èyí ọ̀mọ̀ tí kò máa fi wèrè lọ mí. ọ̀rẹ́ ò ní choice mo máa lè láti kọ́. ìyá mi ò ní jìyà láyé mi. ẹ sà èmi ni mo máa ń send àwọn messages yẹn sí ìgbà tí ojú mi ò bá àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní bíbá ìmọ̀ ni mo ṣe decide pé kí n send message yẹn sí inú mi dẹ̀ dùn pé ohun lẹ́yìn náà ti fojú yín rí ìsìn nígbà tẹ́ dé bíbá ẹ sà mo wá fẹ́ bẹ̀ yín ni pé whatever steps tí ẹ bá fẹ́ take ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ consider mi torí àtijọ́ àti mi. It's okay kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí ẹ lágbára Ọlọ́run kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí iṣẹ́ tó ń ṣe mo really appreciate nǹkan tó ṣe gan so mommy
ẹ̀yin lẹ bí Mọ́ráyọ̀ Àṣàbí. Ọkọ mi, èmi ni mo bí, èmi ni mo gbé oyún ẹ̀ sínú fóṣù 9 gbáko, èmi mo dẹ̀jẹ̀ lé lórí lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ, èmi yìí náà ni. Ṣó possible ṣá? Ní Mọ́ráyọ̀ tó sọ mí pé òun ò níyà pé ìyá òun ti kú. Ó sọ fún mi pé mọ́mí òun ti kú pé òun ò níyà òun ò ní bàbá òun ò lẹ́bí kankan. Yàtọ̀ sọ́run àǹtí nǹkan tó ń ní tọ́wọ́ alábùjá pé ìyá òun ti kú tipẹ́tipẹ́. Èmi ò kú o, ṣó wá rí àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó mẹ́nubà yẹn, àwọn ọmọ tí mo gbà tọ́ lásán ni wọ́n, àmọ́ ọmọ yìí nìkan ló ń fún mi lóúnjẹ jẹ, àwọn ló tún raṣọ sí mi lọ́rùn. Never in my life ní màá fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn, irú èèyàn wo l'Àṣàbí? Ọlọ́run ò ní jẹ́ kí n rí àbúrò tí màá fi fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó treat ìyá tó bí báyìí. Báwo ló ṣe wá fẹ́ treat èmi in future? Ìyá tó bí tó dẹ̀jẹ̀ lé lórí. No. Mo ní tẹ̀kọ̀ ọ̀rọ̀ yìí sí pẹ̀lú ẹ̀. Mo ní láti. No, mami. Ẹ dìde, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, please, mo fọlọ́run ọba bẹ́ẹ̀. Sórí, èmi ti nífẹ̀ẹ́ tó wà láàrin èyí méjèèjì. Kó má dàbí ní pé àwa la tún yín kalẹ̀. Ọmọdé ló ṣe o, kò ní rárá ni. Ṣé tẹ́sí wọn mú kí n ṣe èèyàn tó máa pretend o? Èmi máa dá àrà nú mi. Mo máa dá àrà nú mi fún Mọ́ráyọ̀ Àṣàbí. Nítorí pé níjọ́ tí mo ti délé ayé mi, mo ò tí ì rí irú èèyàn tó wà báyẹn rí. Báwo ni ẹ ti máa sọ pé ìyá òun ti kú tí ìyá ẹ̀dẹ̀ wà láyé? Ó wá sọ ìyá ìdí inú lẹ̀. Ó wá dẹni tó fún ìyá ìdí 300 naira ní owó oúnjẹ lójoojúmọ́ pé kí ìyá òun máa kọ́kọ́ ṣiṣẹ́ náà. Ṣé rí gbogbo ilé ìtẹ́ sọ fún mi yìí? Kò síbẹ̀ ti fẹ́ kó kúrò ní orí mi o. Mo ti gbọ́ náà máa dẹ̀ dára nù mí. Ẹ ṣàyẹ̀ jọ sá, àwọn mi tiẹ̀ tún wà òkè lé mi. Àwọn workers náà máa ń dáṣọ jọ fún wọn. Má sọ pé. Mo fi ẹlẹ́dàá yín bẹ̀ yẹn jọ torí Ọlọ́run ẹ dìde mọ́ mi. Ẹ má ṣe báyìí ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi bẹ̀ wọ́n kọ́ dìde. Irú èèyàn ni Mọ́ráyọ̀ Àṣàbí. Ọmọ tá a máa fòbí sọ́nà ni ẹ̀bẹ̀ ni mo bẹ̀ Ọlọ́run jọ̀wọ́ máa fún mi o. Ta ló tún fẹ́ ṣe? Talk of the devil. Kí ló máa ń pè fún? Ìwà ni kọ́ọ̀dù wa mi ní lára. Ṣé pick up your call? Don't pick your call. Wẹ́ẹ́ di ọ̀rẹ́ omídè komi nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí. Kí ni nǹkan tá a máa ṣe sí? Ọlọ́run, kí ló lè máa ṣiṣẹ́ yẹn? Kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe sí ju pé mi ò fẹ́ mọ́ lọ. Mo ní láti ro nǹkan tó bẹ̀rẹ̀ lọ́mí ẹ̀, mi ò ní láti ro kí n tó da ẹ lọ. Kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Mọ́ráyọ̀ Àṣàbí tó pé mi ò ní ṣe mọ́ lọ. Èmi ò ní Mọ́ráyọ̀ Àṣàbí akátá mi ò ní fẹ́ mọ́. Ilé tó yẹn a ti mọ̀ ọ́ tán, a kò máa bá wí ní a máa make amends ni. Èèyàn tó ń tìrìtì ìyá tó bí lọ́mọ bẹ́ẹ̀ yẹn, jọ̀tún lọ́nà báwo ló ṣe fẹ́ handle? Ìwọ kéré o, báwo ló ṣe yá ṣe yẹ? Ìyá ṣe yẹ. Àwọn ènìyàn máa ṣe ó lè lu ọmọ tó yá yẹn. Tẹ́sẹ̀ bá ṣe wà wọlé tán jọ tó bá handle ìyá mi. Ìyá kiri. Ó ní point. Sí ọ̀dọ̀ bẹ́ẹ̀ dùgbẹ́ mi ò ní gbé kọ̀ lẹ́rù. Hold on. Oh my God. How? Baby. Baby. So, ó tiẹ̀ wá nílé. Baby, kí ni mo ṣe fún ẹ? Baby, mo ti pè ẹ́, o ò lè sọ fún mi pé o ò rí miss call mi. Tó bá tiẹ̀ wá rí miss call tó o pè mí padà, fine. Ṣé wọn ò sọ fún ẹ pé mo wá sílé ẹ lánàá ni, baby? Why? Kí ni mo ṣe fún ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tó fi ń treat mi báyìí? Mọ́ráyọ̀ Àṣàbí, ṣorí níbi tí ọ̀rọ̀ dé mo ní láti parọ́ fún ẹ.
mo mọ̀ má gbé call ẹni mo mọ̀ avoid àwọn calls ẹni tó bá pé mo mọ̀ pé ó máa bá mi nínú ilé ni mo máa ti jáde mo ò ní jẹ́ kí 8 lù bá mi nínú ilé yìí cause mo mọ̀ sá fún ẹ mo tiẹ̀ fẹ́ rí ẹ rárá ìkànnì ẹ Mọ́ráyọ̀ Àṣàbí ìkànnì ẹ so ìwọ níyà so o ní ìyá ó wá ń parọ́ fèmí pé ìyá ẹ ti kú irú èèyàn wo ni ẹ òkú tó sí ẹsẹ̀ ti yọ síta nítorí pé ìkànnì ẹ. nítorí ọlọ ta ló sọ gbogbo nọ́ńsẹ̀nsì fún ẹ ta ló narrate story fún ẹ. o ní láti bèrè tó sọ fún mi èmi àti mọ́mí ẹ ti jọ fojú kojú wọ́n dẹ̀ ti ṣe fi understand pé àwọn kọ́kọ́ làwọn tẹ̀jẹ̀ lé ẹ lórí. Bravo so àwọn sọ gbogbo nọ́ńsẹ̀nsì fún ẹ ìyá má jẹ́ o ebi á máa pa kú o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ibi ni kò ebi ò tí pa tẹ́lẹ̀ so òun ló sọ ẹnu ẹ̀ gbà ó ti ní liver láti máa sọ gbogbo nọ́ńsẹ̀nsì fún ẹ. Can you imagine? Sorry, ṣé ìyá tó bí ẹ lọ́mọ yẹn náà ló tún yìí ń sọ̀rọ̀ ẹ̀ báyìí ìyá tó bí ẹ lọ́mọ ló ń lo ìwọ fún pé ìyá máa jẹ́. àánú ìyá ìkan ṣe mí àánú ẹ̀ ṣe mí torí pé ìwọ ló fẹ́ kó yà jẹ́ báyìí ìyá yẹn dẹ̀ ti jẹ́ látẹ̀ ní ìlọ. sọ̀rọ̀ nǹkan tó sọ lẹ́nu ṣáàṣà yìí ìyá tó máa jẹ́ ìyá tó bí ẹ lọ́mọ tó dẹ̀ tẹ̀lé ẹ lórí. Àṣàbí. Yes. Please, I'm begging you in the name of God, can you leave my house? And please, are you telling me to leave your house right now or forever? I am telling you to leave my house now and forever. I don't want to set my eyes on you again and again. Jọ̀wọ́ Mr. Man, sọ fún mi, ṣé o rò pé mo fẹ́ torí owó ni? Absolutely no, mi ò fẹ́ torí owó because owó gan mọ ẹrù tó gbé. Ó dẹ̀ mọ̀ pé mi Àṣàbí Akátá kìkì owó ni mí. Tó bá ń sọ pé owó ló dúró yìí. Àṣàbí Akátá ló dúró. Àṣàbí Akátá, leave my house. Shut up! Oh, shut up! Kí ló ṣe kí ló gbé kí ló jù? Kí ló gbé kí ló jù? Wo mo lè nífẹ̀ẹ́ tòótọ́. Kọ̀ọ̀kan tó ṣe tó bí ìyá yìí. Òun kò pápá gbà tó wà. Wọ́n ìdí ọ̀tọ̀ ṣì nuisance pé bòrò. Bí mo tọ́kùnrin sí pé ṣe pé bòrò. Àrùtọ̀ sọ pé go house, leave my house. Thank you. Fuck you, idiot. Thank you. Thank you. Onírà, ìwọ tó jẹ́ pé tí ìyá yẹn bá ṣe ìpè fún ẹ. Àfà ni wòlíì ni o, Ádámù ṣe àbí babaláwo. Kò sẹ́nìbọ̀dì tó máa lè rá ìpè yẹn kúrò lórí ẹ nítorí pé ìyá yẹn kankan ló tẹ̀jẹ̀ lé lórí. Èmi máa tẹ̀lé orí ìyàbá ènìyàn tẹ̀kùn wà lórí ẹ̀, egun burúkú ló dà mí lé. Ìyá níyà mi ò kò ní jìyà láyé mi ò. Ó mà ṣe ọ́. Ló fẹ́ di ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. Máa yọ bàtà máa náà yẹn sí kọjá àbáwí o. Mo ní kékeré bàtà kébà. Ìjọ torí ọ̀nà tí mo bá ṣe ìdáríjì níbo ni mo fẹ́ lọ? Mo ní kẹ́ kó ṣì dànù. Jọ ṣàánú nítorí ọ̀nà. Ìwọ náà mọ̀ pé ṣọ́ọ̀bù yìí náà ni mo máa ń sùn ni mo máa ń jí. Níbo ló wá fẹ́ lé mi sí? Mi ò nílé, mi ò rárá kankan, bẹ́ẹ̀ ni mi ò lẹ́bí. Kò dé jọ ṣàánú nítorí ọ̀nà ọmọ. Tá lọmọ yín tá lọkọ yín? Ẹ sọ fún mi tá lọkọ yín ìyá mo ní pé kẹ́ máa lo ìtẹ́ bá mi ṣe ti tó. Ẹ ti fẹ́ sọ mí dolórí burúkú mi ò ṣe mọ́. Mi ò fẹ́ rí yín bì báyìí. Ìyá ti sọ mí dolórí burúkú. Torí sí yín ṣe é sọ pé òun ò fẹ́ mi, mo ṣe kí n máa ké fún yín ni. Mo ní kẹ́ máa lọ ṣé bì báyìí ti tó. Ẹ máa lọ. Ẹ máa lọ. Tá lọ ga yín. Ẹ ní kẹ́kẹ́ kó ṣì kẹ́ kẹ́kẹ́ tàbí ẹ máa lọ sókè fún mi. Ẹyin mo bá sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ni. Ẹ kó ṣì kẹ́ mo ní kẹ́ máa lọ. Ìyá ẹ máa lọ. Mọ́ráyọ̀, kí ló ṣẹlẹ̀ gan Mọ́ráyọ̀? Kí ló ju ẹ lọ́wọ́ tó ń fi jólẹ̀? Wọ́n dẹ̀ ń bá àìsàn òde ṣe bí kọ́lọ́ wà lẹ́yìn ẹ̀. Mọ́ráyọ̀, ṣé wọ́n náà gbàdúrà pé tó bá dàgbà kó jẹun ọmọ kọ́ mo treat ẹ bẹ́ẹ̀? Tó bá fi ọwọ́ òṣì ẹ̀kàn mi, mọ́mí ẹ̀ fi mí lẹ̀ ẹ jẹ́ kí n bá wí, ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sórí ẹ̀. Mọ́ráyọ̀, kí ló ṣe ẹ́? Ṣé òun mọ̀ pé lẹ́yìn Ọlọ́run ọba tó dá èèyàn, ìyá èèyàn ló tún kù yìí? Adẹ̀ ń bẹ ewé òde ìlera, kí ló ṣẹlẹ̀? Gbéborùn, ó sọ fún mi pé o ti ń ṣe gbéborùn. Jọ́ ń torí Ọlọ́run, mo fẹ́ bi ẹ́ lè béèrè kan. Ṣé ìyá ẹ̀ lélẹ́yìn ni? Àbí ìyá bàbá ẹ̀ fámìlì ẹ̀ wò lélẹ̀ ṣóhun ni? Èwo ló kún ẹ bẹ́ẹ̀? Mọ́ráyọ̀, ní ilé ayé ẹ̀ kí ni mo sọ? Ní ilé ayé ẹ̀ má dárúkọ ìyá mi mọ́ because mi ò fi ìyá mi wá ṣiṣẹ́ bí báyìí. Tí o bá ṣe nǹkan tó ṣẹlẹ̀ tó ní ká wá wò, jẹ́ kí n sọ fún ẹ, ìwọ àti láti bọ́ ọmọ tí mi ẹ̀ sí inú ẹgbẹ́. Mo dẹ̀ ní àwọn àbúrò tí mo bọ́ tí mo fún ní owó oúnjẹ. Mo yẹ̀ṣẹ̀ mọ̀ pé local champion ni ẹ́. Wọ́n Tọ́pẹ́, ìwọ ló sọ éèjì mi fún ní kó sọ pé mi àtàwọn àbúrò òun bóyá last born ìyá òun kan a kì í ṣẹgbẹ́. Wọ́n idiot ni ẹ o. Anyway ló ti jẹ́ kí n mọ̀ pé wọ́n gan mọ̀rọ̀ ń sọ. Bó tẹ wá dá sí yẹn, onígbà tó máa ń bínú àwọn àbúrò ẹ̀ kan, ó bá ti lọ́wọ́ ṣẹ́ síbòmí. Anyway, ìwọ náà gbé ẹrù ẹ̀ wọ àti ìyá játijàti yìí, ẹjọ́ máa lọ mi ò gbà yín mọ́. Pẹ̀lẹ́,
kúrò ní ṣọ́ọ̀bù mi ò ṣe kúrò láyé tó bá ti tẹ́ tó ti ká ẹni ti tẹ́ báyìí ọlọ́run àtẹ́rọ̀ mi fún mi. ọlọ́run àbá ẹ̀ tẹ́ má bùgàn pàápàá arìn ìdí ó mọ̀ ránṣọ́ lójú ara ẹ̀ ọlọ́run ò kí ń ṣọba ìka ọba aláṣepé ni mo dẹ̀ mọ́ pé kúkú ti ṣe fún ẹ o àmọ́ pé bòrò orí tó máa ń ṣàkàkiri náà òun ló fi dúró gba títì ẹ if not so o lè máa ṣiṣẹ́ bóyá kò jẹ́ head of filling station or kò jẹ́ head of anywhere ìwọ ìdí ọ̀tọ̀ sí kọ́ra lọ gbé ẹrù ẹ kó máa lọ sódìjà yìí mi ò ní nǹkan tó fẹ́ fi ṣe tó bá ń wù ẹ lè jọ máa kiri ata tó bá ń wù ẹ lè jọ máa ṣe bá bí àlàkiri kẹrin wọn tọrọ owó tó bá dẹ̀ tó á ń wù ẹ o lè fi lọ ṣoògùn owó mọ̀ pé òkùnkùn lè ní lárí náà o lè fi ṣoògùn owó bó ṣe wáyé kò sí kankan kò jẹ́ ní ti fún mi ó yá. ó ní kí a máa kó ṣìkà máa lọ ẹ máa kó ṣìkà máa là sí wọn náà lọ́gbẹ̀rún ẹ̀ kó máa lọ. ó ní ẹ̀dìdẹ ilé ìwòsàn ọmọdé ọmọdé ilé àwọn tó ẹ̀kẹ́ ti fi ṣe òkú. fúráìpọ́ọ̀nù ni mímí ò kí ń ṣọmọ mọ́mí ẹ̀já lọ. tí ẹ máa mú lọ́mí ò ní ìdí ẹ̀ bóun ẹ̀ kó fi ṣoògùn owó ká fi ṣẹ́ nísìn ká lọ rúnra yín padà sí kò sí nǹkan tó kọ́ mi ìnẹ̀fẹ́ fojú mi rí yín mọ́. yes má fi ìwé ṣé wọn kó wọ ló kọ́ ọ̀sẹ̀ tọpẹ́ yes ìwọ ló kọ́ ọ̀sẹ̀ ìwọ ló wọ́gbọ́n tó máa mú ọmọ ẹ wá ó ń kúnlẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ìwọ náà ṣe bí aláàánú Samaria òun bẹ̀ pé kí n gbà sí ibi ọ̀dọ̀ mi mo gbà tán ó sì ti champion mọ́ mi lọ́lọ́hun máa nà mí ṣé kó kúkú gbé mi nà ni àti pé mo ti rí jáńjá láwùrẹ́ kó sọ fún pé èmi àti last born àwọn ẹgbẹ́ mo kó ló mú èrè yẹn wá. no problem ìwọ náà wá kúkú tẹ́ lọ́jọ́ kan àdìwọ́ mo ní lọ gbé ẹrù ìyá pẹ̀lú ẹrù wèrè jọkẹ́ àbí kí ló porúkọ rẹ̀ lọ gbé fún ọmọ bí ọmọ bá wọn sọ títì ní kó lọ gbé fún ọkọ bọ́tà. mọ́mí fọṣọ láàárọ̀ àbúrò ló ṣì lélẹ̀ kó ṣì dànù ẹ̀yin wèrè já ti jà tẹ́tẹ́. Yorùbá yóò bí wọn máa ń bí torí mi ò rí pé ọmọ ìlú ayé pé ọmọ mi gbẹ̀yìn ayọ̀lá èmi náà bá wọn bí mo kọ́ ní ẹgbẹ́ àgọ́ mo fẹ́ ọmọ mi ìrànlọ́ Àṣàbí ó wá padà sọ̀rọ̀ ẹ̀ ní Àṣàbí Akátá kájí mi mọ̀ wípé kò ní fún mi láyọ̀ ni má ti sọ ní ìmúrí ìbànújẹ́ nítorí láti ọjọ́ tí mo ti bí Mọ́ráyọ̀ kò fi ọjọ́ kan ṣoṣo báyìí múnú mi dùn ọjọ́ tí Mọ́ráyọ̀ Àṣàbí wá jàjà pa mí lẹ́rìn báyìí àrídájú wọ́n rí pé ó máa fi gba ẹgbẹẹgbẹ̀rún omijé lójú mi èmi nígbà tí kì í ṣe pé mi ò bímọ mo rí kiri ẹni tí àwọn ọmọ ọlọ́mọ wa ń tọ́jú Mọ́ráyọ̀ Àṣàbí ó sọ mí di gbàkólẹ̀ ó fi mí ṣẹ̀sín àmọ́ mi ò sọ̀rọ̀ o torí mi ò fẹ́ fi ẹnu mi ṣépè fún àmọ́ nísìn ó ti wá ṣe dojú àmì ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí mo bá sọ lénìí á di ègún nítorí ọ̀rọ̀ tí abiyamọ bá sọ nígbà ìnira àtòkè ọ̀run ló ti wá Mọ́ráyọ̀ Àṣàbí tó bá jẹ́ lóòótọ́ ọyàn mi méjèèjì lòun láti èní lọ ó tún bá wọn ráyọ̀ mọ́ ìnira ẹkún òṣè mọ́mí kó máa jẹ́ títí ẹ bẹ́ẹ̀ ni kò ní. mọ́mí ẹ̀ ń ṣépè ni mọ́mí abiyamọ ò kì í ṣépè lóòótọ́ nǹkan tí Mọ́ráyọ̀ ṣe fún yín ò dáa àmọ́ yẹn ò ní kẹ́ máa ṣe àdúrà pé yẹn ti lágbára jù mọ́mí lóòótọ́ tá a bá sọ pé káwọ́ méjì ò ṣe kù tó èèyàn ti náà wọlé mọ́mí ẹ̀ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má ṣépè mọ́ abiyamọ ò ṣépè. kí la fẹ́ fi ìyàwó náà ìyá tó jìyà kọ́mọ lè jẹ nǹkan ọmọ jẹ nǹkan tán láyé ló yá ò dájú. báwo wà lára yín báyìí. ó máa ṣe ọ́.
ọ̀rẹ́ yín tó gbé yín wá síbí láti ìgbà tán ti drop yín tán ní àwọn ń lọ àwọn ń bọ̀ àárí wọn kàn padà wá ẹ dẹ̀ mọ̀ gbogbo ètò tá a fẹ́ ṣe fún yín a máa ní ìdìmọ́lẹ̀ a máa ní ìdíyọ̀ wọ́n láwọn máa lọ rà á wá lọ́sọ àti ìrí wọn kàn dé báyìí. ẹ mọ̀ kọ́ ẹ fi tọrẹ mi lẹ̀ ẹ ṣàánú mi ẹ bá mi wá ìyá mi ẹjọ́ tó rọ lọ ẹ bá mi wá ìyá mi mo fẹ́ rí ìyá mi. ọ̀dà kò ní sí problem tó bá jẹ́ pé tọ̀rọ̀ ya yín ni màá pín kan náà àwọn ọmọ láyìíká kó wá lọ sí address tẹ̀ fílẹ̀ fún wa ṣebí ṣọ́ọ̀pù yín lẹ pé bí àbí tó bá dẹ̀ débẹ̀ ó yẹ kán lè gẹ́ẹ̀tì ìyá. ṣáájú ohun gbogbo ẹ jẹ́ ká gba àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Olúwa Ọlọ́run Olúwa wá ṣàánú ọmọ rẹ̀ ṣàánú fọmọ rẹ̀ ṣàánú fọmọ rẹ̀. Adùnọlá ṣé àfiṣe ni fún ẹni kí ọmọ wa kó má tiẹ̀ mọ̀ wípé dédé aago kan ó ní òye kọ́mọlúàbí máa rìn láì kí í ṣe jàkúmọ̀ kí ni problem ẹ̀ gan ìwọ ọmọ tó ń pè ládùnọlá ẹ̀ wọ́n nǹkan tí time sọ past 12 lóru ó jáde lọ látàárọ̀ mi ò fojú mi gan ní ẹ̀rá lónìí bó ti wù kó kéré mọ́ gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe fún mi ló wà nílé ó rí kankan báyìí fọwọ́ ẹ̀ mú ṣe ó wọlé ní past 10 sí tó 11 ó kàn wọlé ó wẹ̀ ó change tí mo rò pé ṣe ló tiẹ̀ ti sùn nínú yàrá àṣeṣe ló tún múra past 12 ó lọ sí ìkọ̀kan ó jáde lọ lónìí. Màámi ẹ kúrò lọ́nà fún mi sáìzì yín wà o ẹ kúrò lọ́nà fún mi jẹ́ kí n kọjá. Adùnọlá sáìzì mi wà Adùnọlá sáìzì mi wà nígbà tó ní sáìzì mi wà ṣọfẹ́ náà mi ni ó yá kúkú náà mi bẹ́ẹ̀ wúlẹ̀ kó náà mi gbà yẹn náà mi ṣùgbọ́n lónìí ò lọ sí ibi kankan máa jáde kí n máa wẹ̀. mi ò lò yín mo sọ fún yín pé sáìzì yín wà ní. lọ fún mi ẹ kọjá. Adùn. Adùn náà tì mí dànù lọ́nà. ọmọ ẹ má ṣe gbòyà lẹ́nu ẹ dákun ẹ tọ́jú wọn. gbóyún lọ o. ẹ rántí pàwọ́dà bímọ ohun tá a bá ṣe lónìí lọ là ó gbà ó. Mami. Kí ló ṣe fún kí ló ṣe? Adùn ni ó pè mí lánàá. Lórí kò ń bọ̀ lọ́dọ̀ mi. Adùn. Mo bá dó mo ò rí. Mo bá pè padà. Ó wá dán wọn àjọṣọ kan. Dọ́ṣọ̀ tó dẹ̀ wà. Mo bá pe Adùn. Adùn ò bá gbé kọ́ mọ̀. Mo á ṣàtúrèsì ẹ̀. Ibi mo tírèsì ẹ̀ mo rí pé ilẹ̀ ti ṣú. Mo á gbádùn lọlé. Kó má kú ni mò ń sáré ẹ̀ títí dàárọ̀ ìmú mi. Adùn ojú mi mo dẹ̀ kìlọ̀ fọ́mọ yìí mo ní kó má lọ mo ní o má jáde nílé lánàá ọkàn mi ò fẹ́ kó jáde Adùn. Mọ́mì ẹ wo ẹ jọ̀ọ́ mo fẹ́ lọ ṣe àwọn kan tó wà very important ẹ jọ̀ọ́ máa padà wá wò má. ṣọwọ́ kí ọmọ sá fún mi ni ṣẹ́gun Adùn mo dáràn mo jẹ́ gbèsè mélòó ni ta ló wà rà. ọjọ́ agbọ́n bá ta ni lóró rẹ̀ wú ọjọ́ agbáǹgò bá tani lóró rẹ̀ fò gbèdè oró kan péré ń tọ́ka aṣọ kan kó gbọdọ̀ so méjì ọjọ́ tani pẹ́pẹ́ bá ti ta ọlọ́gàn ìlọ́rùn ọ̀pẹ níjọ àkí ọwọ́ rẹ̀ lẹ̀. ọjọ́ agbáǹgò bá tani lóró rẹ̀ fàgòkì oró kan péré ń tọ́ka aṣọ kan kó gbọdọ̀ so méjì lékeléke ni wọn ìṣẹ́ ya alẹ́ àwọn olùmọ̀nà ìṣẹ́ ẹyẹ òkùnkùn gbọdọ̀ fi léèwọ̀ ṣe pàdé lónìí funfun bá láwọn labalẹ̀ àwọ̀ aláná ò lè mọ́ni ọ̀là bàbá àgbàlagbà alágbẹ̀dẹ ògún òrọ́kè ọ̀tá fàkàntì ọ̀tá tiẹ̀ ní sà. omi tún kún kọjá fara yà wa Adùn ti fojú kẹbọ kú. ẹbọ kú. bẹ́ẹ̀ ni. ẹbọ kàkà tán pèsè ilẹ̀ tán fi rékú kúrò lórí èèyàn kan ládùn fojú kó yóò sì kú. ẹgbẹ́ jẹ́ ọmọ mi ò gbọ́dọ̀ kú mélòó ni mo tó kalẹ̀ ṣé mo mọ̀ pé òun púpọ̀ yìí náà ní lọ́wọ́ mi wo gbogbo kí tó o bá fẹ́ gbà màá fún ẹ àmọ́ ṣàánú mi. ọ̀rọ̀ tí wàá lẹ́yìn ṣe nǹkan tá a lè mú ní yẹ̀búyẹ̀bú
ẹbọ kú la pé ẹbọ kan ò sí nílé títí tó bá ti lórí ikú kò sí ta lè ṣe sí. jẹun jẹ́ ó wà ewé jẹ́ dákun jẹ́ ó wà jẹ́ ó wà ọ̀dà náà. jẹ́ ó wà ṣàánú mi wọ́n nǹkan kí nǹkan báyìí gbogbo ohun tó bá fẹ́ pátápátá máa wá kan ṣàánú mi. ọ̀dà náà. tọ́rọ̀ bá kanlẹ̀ tó tún kan òkè ó níbi wọ́n á gbé sí yín ṣètò ọ̀sẹ̀ pàwòrì èyí yín gbèsè ẹbọ kàkàtì kagúnláyà yín bẹ olórí àwọn pàtẹpàtẹ á bẹ àwọn àgbà ṣàkóṣàkó ọjà tán ní aṣọ àfòsí wọ̀ fúkú tẹ̀rín òsì wọ̀ fẹ́fọ̀n ó láfi pẹ̀lú ẹbọ yìí tá a bá ti wá ṣe tán ẹ̀yìn lẹ́ẹ̀ gbé. máa gbé. ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé lẹ́yìn ẹbọ yìí bóyá kẹ́ ẹ fọ́ lójú àbí kẹ́ ẹ rọ ọlọ́pàá lẹ́sẹ̀ ẹ fọwọ́ mú kan. ewé jẹ. ẹ yà wá. má ṣe kí ni. lẹ́yìn ẹbọ yìí tá a fẹ́ ṣe iṣẹ́ tẹ́ ẹ bá ilé gbé bóyá kẹ́ ẹ fọ́ lójú àbí kẹ́ ẹ rọ ọlọ́pàá lẹ́sẹ̀ kóun ó lè wà láàyè ẹ fọwọ́ mú. Ọlọ́run màmá fún wa lọ́mọ tá kò bí lẹ́kùn ẹ̀. Ìyá ń jìyà kó lè jọrọ̀ ọmọ láyé. Òbí ń sọ fàkùn. máa gbé. ọ̀kàrí abiyamọ bíná bá kú àfẹ́rú bójú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ ẹ̀ rọ́pò báládì ò sí ilé ọmọ ní gbogbo ẹ̀bùn. abiyamọ ó kú ọ̀rọ̀ ọmọ ojú ò ní tì ọ́ àwọn onílé ọtí tì ọ́ lẹ́yìn ọ̀dà náà tó bá ti yá kẹ́ ìpẹ́ mọ́. adùn ọlá adùn yàrá yẹn ló dẹwà torí Ọlọ́run adùn ọlá. kí ló ń rùn ibà bí ìgbẹ́. èmi náà ni atẹ́kọ́ ni mo ti ń pe àdùn pé gbẹ̀ ń gbọ́n mi ìgbẹ́ olómi dẹ̀ ni ẹ̀mí ò rí sé mọ́ra fúnra rẹ̀ ló jáde ó ti jẹ́ kí n mẹ́sì gbogbo ara mi up. yes mọ́mì kí ló dé. baby ṣé ohun tó ń pass through rè ṣé condition mom sí ti worse tó yìí ni ó a máa ríra later. alright baby máa pè ẹ́. ṣé ti rí nǹkan tẹ̀ dálẹ̀. ṣé ẹ ti rí àbí ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń disgrace mi kiri. bí ẹ mo ṣe ń pè ẹ́ látẹ̀kùn adùn ìwọ ló tètè dáhùn tí gbẹ́ yẹn fọ̀ sára ẹ̀ jáde ẹni ò rí control ni. ó ti dà bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ti yá sára ara yín náà ló ti máa gbẹ. tó bá ti gbẹ at my own pleasure time tó ń wù mí màá wá bọ́ lára yín màá bá yín kó sílé ilẹ̀ but for now ẹ wà bẹ́ẹ̀. àwọn ọlá adùnjọ má jẹ́ kí gbẹ ìgbẹ́ mọ́ mi lára. Adùnọlá. ọmọ tí ò ní láàánú òbí kọ́ lọ́rùn máa fún wa. ó ti ẹ̀rọ pátá lè jọba ń bá wa bọ̀ adùnjọ. kọ́ gbóbi pamọ́ ọmọ tá a máa fojú sọ́nà ní ẹ̀. ẹ gbà oúnjẹ tẹ wálé ayé yín wá jẹ ní ó yá ẹ máa dé. kódà bí mo ṣe ń fẹnu jẹun láì kí n ṣe ẹranko yìí adùn ọ̀lẹ́ bí ń pa mí jọ inú mi ló ń jẹ ìgbà tó gbélé báyìí pé kí n máa jẹ fúnra mi apá àtẹsẹ̀ mi ò ṣe é gbé yìí adùnjọ torí ọlọ́ọ̀ bí ń pa mí fi ó jẹ inú mi. Numi kọ́ Numi ni ebi ò tí ì pa yín tí ebi tó bá pa yín bẹ́ẹ̀ ṣe ń jẹ oúnjẹ yín látìgbà tí ìṣòro ayé yín tó ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ bẹ́ẹ̀. And mind you, mi ò ní kẹ́ má tọ̀ sára o, ẹ lè tún tọ̀ sínú aṣọ yìí torí ìlàkú ṣe ń sá yín sínú oòrùn. Kẹ́ má fi gbogbo oòrùn kẹ́ má fi ba ilé jẹ́. Ṣé rí lọ́tẹ̀ yìí tí ẹ bá tọ̀ sára? Gbogbo aṣọ yẹn báyìí tí bá kó ilé ilẹ̀ ni màá dà sí. Ẹ lè má expect pé màá ra aṣọ mi fún yín. Ṣé ti gbọ́? Adùn ọ̀lẹ́ bí ń pa mí. Adùn. Adùnọlá. Màá. Adùn. Mọ́mí ẹ jẹun náà. Ṣé jẹ́ ọ̀fun rẹ? Mo fi ti dùnú tọ̀yàyà fún mi lóúnjẹ. Bẹ́ẹ̀ni, mo ti change. Mo láì bẹ́ẹ̀ ṣe ń jẹun. Ẹ̀rín pé mo ti change. It's my mommy.
Adùn ó fi ìdùnnú àti ọ̀yàyà. Ó fi nù mí ní májèlé. Mi ò mọ nǹkan tẹ́ ń sọ. Nǹkan tẹ́ ń sọ ò yé mi. Ó máa ṣe. Adùn nù mí ní májèlé. Torí pé dojú tì ẹ́. Mo rí ìgbà tó ń fi sí o. Àmọ́ máa jẹ́ kí lè nísinmi. Ṣùgbọ́n rántí tó dé bá mi lẹ́ni àfọwọ́fà ẹni. Adùn inú mi ni mo fi gbé ẹ fòdìdí oṣù mẹ́sàn-án. Ó wá fẹ́ rán mi lájò. Àìgbé Adùn mi ì ní ṣépè, mi ì dẹ̀ ní sọ̀rọ̀ òdì. Ṣùgbọ́n tó bá yẹ pé lótìtọ́ àti ní òdodo ni Ọlọ́run sọ wípé Ọlọ́run ẹ̀san lòun. Àwọn ọmọ tó bá bí wọ́n á gbẹ̀san mi lára ẹ̀. Adùn orúkọ tó dùn ni mo sọ ẹ́. Àmọ́ o ò fi ṣẹ́jú kan àtijọ́ kan mú adùn bá ayé mi. Adùn ọ̀rọ̀ máa jẹ́ ilé sí mú mi o. Àfìgbà tó sọ mí dá ìta rẹ̀. Ẹ wo mọ́mì, gbogbo nǹkan tẹ́ ń sọ ò yé mi o. Mọ́mì, ṣé èmi náà wọṣọ fún yín ni? Mo ṣáà ń wẹ̀ fún yín. Bó tiẹ̀ jẹ́ pé àwọn aṣọ ìtọ̀ yín àti gbẹ̀yìn mi ò lè fọ́, mo bá yín kó sílé lẹ̀. At least mo wọṣọ fún yín, mo dẹ̀ ń wẹ̀ fún yín látìgbà tí ọwọ́ yín àtẹsẹ̀ yín ò tún wúlò. Èmi náà ṣe nǹkan ni, ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀. Ẹ wo mọ́mì, tẹ́ bá máa kú ni kẹ́ kú o. Tẹ́ bá máa kú ni kẹ́ kú. Ẹ ń sọ̀rọ̀ abiyamọ or anything. Mọ́mì, ẹ̀yin náà mọ ọmọ tẹ́ bí now. You know I am a fine girl. Mo fine now. Mi ò lè rí bí yín tí bá dàbí àmọ́ àbí tí bá dàgbà tí bá ń bímọ. My sons and daughter will be proud to have me as their mother. Àbí kí ló dé? Ẹ bá máa kú ni kẹ́ kú. Mi ò mọ̀ nǹkan tẹ́ ń sọ. Èèyàn lè máa gbẹ́nu ayé kó máa gbẹ́nu ayé kó mọ́ ti ọ̀la. Èèyàn lè máa gbẹ́nu ayé kó máa gbẹ́nu ayé kó mọ́ ti àtúbọ̀tán. Ohun tá a bá ṣe lónìí o là ó gbà bó bá dọ̀la. Ṣé ẹ rí i? Àṣé lóòótọ́ ni wípé àṣesílẹ̀ làbọ̀ wá bá. Ẹni tó bá ṣe sílẹ̀ lọ́nà oko ó má ṣe padà bọ̀ wá bí ṣíṣe. Pásítọ̀, èmi mà ti gbàgbé gbogbo ọ̀rọ̀ yìí. Mi ò tiẹ̀ fi ọjọ́ kan ṣoṣo báyìí ló lọ sọ́dọ̀ mọ́ mi. Tí ò bá ń ṣe nísìnyí tẹ́ ẹ sọ fún mi pé kí n jẹ́wọ́ nǹkan tí mo ṣe fún ìyá mi. Mọ́ráyọ̀, tí Mọ́ráyọ̀ Àṣàbí bá fún ara ẹ̀ pa mí gan, ó wọ̀ tẹ́ ṣe bí ọwọ́ ara mi báyìí ni mo ṣe pàyà. Mi ò mọ gbẹ́sẹ̀ ni, mi ò mọ rírì ìyá nígbà yẹn. Ká ní mo mọ rírì ìyá ni bá má ṣe. Gbogbo èrò mi ni wípé gbogbo nǹkan tí ìyá mi ṣe ń gbà yẹn wọ́n fi ń dojú tì mí ni. Òun ló jẹ́ kí n pọ́ìsì nǹkan bí bàbá ṣe. Àṣeyọ ogún ọdún ó máa ń jọ mí lọ́wọ́. Mọ́mì, ẹ ṣe àdúrúkọ tó tó báyìí. Kí ló wá dé tẹ́ wá ń blame Mọ́ráyọ̀ gbà ẹ̀? Nǹkan tẹ̀yin ṣe fún ìyá yín ọwọ́ ju nǹkan tí Mọ́ráyọ̀ ń ṣe fún yín. Kí ló wá ṣépè fún Mọ́ráyọ̀ bò?
gbogbo nǹkan tẹ́ ṣe láti Jọkẹ́ sọ fún mi gbogbo èpè tẹ́ ṣe fún ọmọ yìí ló sọ fún ní ẹ sọ débi wípé ọmọ yẹn máa wà nù nira ẹ wò kọdíṣọ́ wo ló wà báyìí gbogbo èpè yìí ló ń jà báyìí náà. rárá o kò kí n ṣe èpè ìyá Múráyọ̀ ló ń jà Múráyọ̀ kódà gbogbo èpè tí ìyá Múráyọ̀ ń ṣe fún Múráyọ̀ kò sí ìtò nítumọ̀ kankan wájú Olúwa èrè iṣẹ́ ọwọ́ ìyá Múráyọ̀ ni ìyá Múráyọ̀ ń jẹ ṣe rí èpè tí àwọn agbọ̀nràndùn gbogbo àwọn tí wọ́n rí bí Múráyọ̀ ṣe ń ṣe fún ìyá ẹ̀ àwọn tí ìyá Múráyọ̀ fúnra rẹ̀ ń rojọ́ fún nípa bọ́mọ ẹ̀ ṣe ń ṣe sí wọn àwọn yẹn gẹ́gẹ́ èpè wọn ló ń jà ọmọdé wọn èpè wọn ló ń jà ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn òbí ká máa fi ẹnu dáadáa ká máa fi sọ̀rọ̀ sáwọn ọmọ wa kódà káwọn ọmọ yẹn kàn ṣe nǹkan tí kò dáa ká máa lẹ́mìí àti fi ẹnu rẹ̀ ká máa fi sọ̀rọ̀ àwọn ọmọ wa nítorí pé gbogbo aláǹgbá ló danú délẹ̀ o àmì tinú ọ̀run àti pé ẹni tá a fẹ́ la mọ̀ àmì tó fẹ́ ni. I'm so sorry to say this. Mommy, Kaniyo, as in you killed your own mother. You're wicked. Èèyàn mọ́ mi, ẹ jẹ́ dáríjì mi. Èṣù ni mi ò mọ̀ pé ara mi báyìí ní so ti ń rùn. Ẹ jọ̀ọ́ pásítọ̀, kí ni mo lè ṣe tí mo lè fi rí dáríjì Ọlọ́run kí ara ọmọ mi kó lè yá? Àwẹ̀ ni àwẹ̀ àtàdúrà tẹ́ bá lè gba àwẹ̀ àtàdúrà ó dá mi lójú ara ọmọ yín Múráyọ̀ ààrẹ àyà gbogbo ègún burúkú tó ń tẹ̀lé yín kiri ó máa kúrò lórí yín. Ṣé rí ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwa ọmọ ká máa tọ́jú àwọn òbí wa ká máa hùwà dáadáa pẹ̀lú àwọn òbí wa yálà wọ́n ṣe rere ni àbí wọ́n ṣe ìdàkejì nítorí pé àṣẹ tó wà lẹ́nu àwọn òbí wa ó pọ̀ gan kò ṣe kékeré o àti pé ọ̀run wa ọ̀run ẹsẹ̀ àwọn òbí wa ló wà. Múráyọ̀ Àṣàbí. Múráyọ̀. Nǹkan tèmi máa kàn sọ fún yín ni pé tẹ́ bá lè gbìyànjú ṣé ń gbọ́ mọ́mí wa tẹ́ bá lè sọra yín sínú àwẹ̀ àtàdúrà níbi bíi 21 days funfun ni o omi lè máa fi máa break lè máa jẹ bí àgbọn bí ráìsì kò níyọ̀ ṣé ẹ ti mọrú àwẹ̀ tí mò ń sọ bíríbírí irú àwẹ̀ bẹ́ẹ̀ yẹn lè máa gbà ó dá mi lójú pé tẹ́ bá lè ṣe lè Ọlọ́run tí mò ń sìn kò ṣeun tì lè tẹ́ bá lè gba àwẹ̀ àtàdúrà gbogbo nǹkan tẹ́ ń wò tó lè kó máa dẹ̀ ara Múráyọ̀ Àṣàbí àyà kò yẹ yín náà sílẹ̀ o ẹ lè jọ ẹ̀wọ̀n nínú àwẹ̀ àtàdúrà rẹ̀. Ẹ ṣe pọ̀ máa gbà á ní kí Ọlọ́ṣà dáríjì mí. Dáríjì mí bàbá. Dáríjì mí ọmọ. Ènìyàn tó láti dáríjì ni. Olúwa yóò sì dáríjì yín. Bàbá dáríjì mí. Ọlọ́run dáríjì mí. Dáríjì mí gbogbo àìsí dédé mi bàbá dáríjì. Dáríjì mí bàbá. Bàbá dáríjì mí. Ohun tá a bá ṣe lónìí o là ó gbà bó bá dọ̀la ṣe é rí gbẹ̀yìn o. Ọmọ ẹ má ṣe gbòyà lẹ́nu ẹ dákun ẹ tọ́jú wọn kẹrìmọ́ ti pàwọn àbí mọ́ ohun tá a bá ṣe lónìí o là ó gbà o. Ohun gbogbo máa lẹ̀san nínú ayé ṣe é rí gbẹ̀yìn o. Èèyàn lè máa gbẹ́nu ayé kó má gbẹ́nu ayé kó má ti ọ̀la. Èèyàn lè máa gbẹ́nu ayé kó má gbẹ́nu ayé kó má ti àtúbọ̀tán. Ohun tá a bá ṣe lónìí o là ó gbà.
dọ̀la. Ṣínà ìràwọ̀ là ó gbà ó. Ìgbẹ̀yìn o. Okùn tó gùn 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 ibì kan ló ti gùn wá ọ́. Ègún ọjọ́ sí ló ń fara dìde.